Praise the Lord. Praise the Lord. Hallelujah. A ti padà dé. Ẹ má bínú tẹ̀kan yẹn. Ariwo generator yẹn ó pọ̀ gan-an. Mo wá ti ń stress jù, mo ń pariwo. Òun ló jẹ́ kí n ní kápá pé a máa ṣe. A ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ní ọ̀sán yìí. Ọlọ́run Mósè Orímọládé máa bá wa lọ. Ẹ gba gbogbo ògo. A ti pè yín. Ọlọ́run ẹ jẹ́ wa. Ẹ jẹ́ á rí yín láàrin wa. Gbogbo ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ àti Bíbélì tá a máa kà. Ẹ gbẹnu mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ àtúnṣe. Ọlọ́run ẹ gbẹnu mi sọ̀rọ̀. Ògo ni fún yín lókè ọ̀run. Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Ọlọ́run ẹ jẹ́ wa. Ẹ jẹ́ á rí yín. Mo kí gbogbo ẹ̀yin bàbá màmá nínú Kérúbù àti Séráfù, gbogbo ẹ̀yin gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi. Mo kí gbogbo wa. Mo dẹ̀ kí àwọn ẹlẹ́sìn wa kejì náà. Òní ni wọ́n ń ṣe ìtúnu ààwẹ̀ tiwọn. Àwa sì di ẹnu. Ọ̀sẹ̀ tó ń bọ̀, April, làwa máa la ẹnu tiwa. La máa parí ààwẹ̀ tiwa. Lórúkọ Jésù Kristi. Bí a ti ń súnmọ́ Easter tí Easter ń súnmọ́ wa, ẹni kíkú ẹni gbígbé sí ò ní sí láàrin wa. A máa rí tiwa ṣe. Ẹ súnmọ́ Easter tí Easter ń súnmọ́ wa, ẹni kíkú ẹni gbígbé sí ò ní sí láàrin wa. A máa rí tiwa ṣe. Ẹ súnmọ́ Easter tí Easter ń súnmọ́ wa. Èmi wò mo wò. Èmi wò mo wò. Èmi wò mo wò yíká. Mo rí pọ́npẹ́yẹ bàbá. Èmi wò mo wò. Èmi wò mo wò. Èmi wò mo wò yíká. Mo rí pọ́npẹ́yẹ bàbá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Mo kí wa lẹ́ẹ̀kan sí. Ẹ má bínú tẹ̀kan yẹn. Stress yẹn ti ń pọ̀ jù ló jẹ́ kí n pa. A ò ní dààmú, a ò ní ṣe lásán. Ẹ̀yin bàbá aládùúrà, ẹ̀yin bàbá tẹ wà lókè. Ẹ̀yin màmá tẹ wà lókè. Gbogbo àwọn ọmọ Kérúbù Séráfù lápapọ̀. Wọ́n ní ó ń bọ̀ báyìí, ó ń bọ̀. Àwọn ládẹ́ẹ̀dẹ́ lónìí, ojú báyìí lènìyàn gbọ́dọ̀ mú tó. Bá a bá mójútó, ó máa di àbùkù, á di ẹ̀gàn. Ó ṣe mí láàánú wípé mo pè yín ẹ jẹ́ mi. Ó dùn mí púpọ̀ wípé mo wá yín ẹ wá mi. Ṣùgbọ́n èmi á máa keep going. Màá máa ṣe tèmi lọ. Iṣẹ́ tí oníkà tó rán mi, èmi ò ní sinmi ariwo tèmi, màá máa pa. Ọlọ́run dẹ̀ rí mi wípé ibi tí apá mi náà mọ yẹn, mò ń nà. Ṣùgbọ́n èmi rò pé bí mo bá na apá mi, tí ẹ̀yin náà bá mi nà, tí a join ara wa bẹ́ẹ̀ yẹn, apá yẹn á lè gùn débi tá a fẹ́ kó gùn dé. Iṣẹ́ yẹn á lè débi tá a fẹ́ kó dé. Ṣé mọ̀ wípé àjọ̀jẹ́ ọwọ́ kan wọ́n ní kò ṣe kí ni, kò gbẹ́rù dórí. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ dá sí mi tí mo pè yín pé bàbá mi rán mi wípé gbogbo iṣẹ́ yìí àjọ máa ṣe ni, no problem, mo máa ṣe tèmi lọ. Bọ̀ a rí fídíò bàbá ọlọ́fà náà. Fídíò bàbá yìí, ẹ̀yin task force tẹ́ ẹ wà ń Ìbàdàn, ẹ̀yin task force tẹ́ ẹ wà ní gbogbo ìlú káàkiri, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ìlúkìlú tí gbogbo wa bá wà, tẹ́ ẹ bá mọ bàbá wòlíì yìí, ẹ bá wa sit wọn down, ẹ bá wa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́. Torí mo mọ̀ wípé àkọ́gbà, àìlẹ́kọ̀ọ́,
ká kọ́ ẹlòmíì kó má gbà kéèyàn má wulẹ̀ lẹ́kọ̀ọ́ rárá, ó máa ń fà á kí ènìyàn sì wà wúngbà míì kó sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Àìní mẹ́ńtọ̀ gidi ó máa ń fà á kí ènìyàn ṣàṣìṣe bí ènìyàn ò bá ti ní mẹ́ńtọ̀. Orú àwọn yìí sìn tá a bá máa wá lọ wá bọ̀, wọ́n lè má gbé chọ́ọ̀chì wọn sábẹ́ chọ́ọ̀chì kankan. Wọ́n lè má ní ẹnìkan wípé abẹ́ chọ́ọ̀chì yìí ni chọ́ọ̀chì mi wà. Bàbá àrólé sọ nǹkan kan lánàá, ó ní tán bá ní kán kó gbogbo chọ́ọ̀chì sílẹ̀ báyìí, ó bẹ̀rẹ̀ sí sọ, ó ní movement. Tán bá ní sẹ́ráfù wo ló gbádùn jù báyìí ní sẹ́ráfù tó wà lónìí, wọ́n á ní movement, wọ́n á ní sacred, wọ́n á ní ẹ̀ńtánà. Ṣùgbọ́n ẹ̀ńtánà lónìí ṣe rí wípé ẹ̀ńtánà yẹn pé sí igba. Tán bá máa wí wọ́n lẹ̀ ẹ̀ńtánà làwọn, ẹ̀ńtánà sacred order làwọn, ẹ̀ńtánà ni wọ́n. Ẹ̀ńtánà gangan èyí tó wà ní Otonu, èyí tó wà ní Èbúté Mẹ́ta, èyí tó wà ní Abúlé Ẹ̀gbá ń bìbà Ìjàyè, àwọn mà ní discipline. Àwọn mà ní discipline. Mi ìmàmọ́ ọmọ tán bíire nínú wọn tán lè sòṣì èyí tẹ̀yìn ṣe yìí. Bọ̀ tá a bá wá yín lọ wá bọ̀ báyìí, mi ò mọ bí tẹ́ belong sí. Tá a bá máa wí sìn lọ máa gelu nìyí. Àwọn àgélú náà sì rèé sí àgélú wọ́n pariwo wípé àwọn ní discipline. Wọ́n ní kì í ṣara wọn. Ibo la wá máa wá yín sí? Àwọn wo ni mẹ́ńtọ̀ yín? Mo kọ́kọ́ fẹ́ béèrè, ṣé Jésù Kristi ló fi mágùn séèyàn lára? Torí mo rí fídíò yín kan tẹ́ gbé jáde, ẹni ṣe orúkọ Jésù lẹ fẹ́ fi wo mágùn. Ìjẹ́ ṣé Jésù lè wo mágùn? Èmi náà bi ẹ́ léèrè, ṣé Jésù ni wọ́n pè nígbà tí wọ́n fẹ́ lo mágùn yẹn síyàn lára? Torí ibi tó o bá pe orúkọ Jésù sí ló máa ń dá sí, kì í dẹ̀ ṣe gbogbo ẹ̀ ló máa ń dáhùn. Àwọn àdúrà náà dẹràndán kan tí bàbá mi bá ti mọ̀ wípé wọn ò gbọdọ̀ bá mi níbẹ̀ kò ní gbọ́. Ọlọ́run kì í ṣe bí, o ò lè pe Jésù sí nǹkan bí kò ní dá ẹ lóhùn. Èmi mọ̀ wípé nígbà tán fẹ́ lu mágùn léèyàn, tán fẹ́ lé mágùn sílẹ̀, kì í ṣorúkọ Jésù ni wọ́n pè. O ò wá lè expect kí Jésù kó jókòó tiẹ̀ jẹ́jẹ́ kẹ́ wá lọ máa pe Jésù kó wá bá yín wo mágùn. Tó bá jí ọmọ Ọlọ́run ni tòótọ́, tó bá jí ẹni tí bàbá ń gbénú ẹ̀ tó mọ Jésù Kristi, mágùn yẹn gan á domi kò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ìyẹn ò bá ti sí nínú Jésù, bọ́ bá lé mágùn sílẹ̀ náà, ó máa wọlé sí lára. Ohun ìdójútì ní gan kan ní ó lé ọmọ Kìrìsìtẹ́nì ní mágùn. That is a shame. Ṣùgbọ́n mo mọ̀ wípé kì í sọ ọmọ Jésù náà máa lé ní mágùn, torí ẹni tó bá ti wà nínú Kristi kò ní ṣòṣì kiri, kò ní máa ṣòṣì kiri débi ò bá mágùn pàdé. Ìwọ wá bọ́ síta, bọ̀dá ọlọ́fà náà, mo rí fídíò àkọ́kọ́ oníṣẹ́ ṣe àwọn aṣọ fún ẹ wípé kò má ṣe gbá. Ìwọ ṣorúkọ Jésù náà fi ń wo mágùn, ìwọ mọ tán fi ń wo mágùn, o lè wo mágùn. Èmi mọ̀ pé tráfíkì ló ń wá. Èmi rí fídíò yẹn wípé òun wérò, o fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́, torí orí afẹ́fẹ́ yìí ẹ ti sọ di wèrè la fi ń wo wèrè. Wèrè kọ́dẹ̀ náà fi ń wo wèrè. Orúkọ Jésù Kristi la fi ń wo wèrè. Jésù gan kì í dẹ̀ tún fi wèrè kànyàn kẹtùgbọ́. Ṣùgbọ́n tí ẹ fi wèrè la fi ń wo wèrè tẹ́ mì ní wípé ohun tèṣù lẹ fi ń wo tèṣù. Orúkọ Jésù la fi ń wo orúkọ Jésù. Ohun tí mo rò ọ̀rọ̀ yẹn sí nìyẹn. Bọ̀dá ọlọ́fà iná, ẹ tún ṣe fídíò, torí ìgbà tí mo ti kọ́kọ́ rí fídíò ní mágùn, mo mọ̀ wípé ẹ̀ ń wá tráfíkì káwọn èèyàn mọ̀ yín, káwọn èèyàn wá, ẹ fẹ́ káwọn èèyàn lùkún yín, ẹ fẹ́ ṣe fídíò yìí náà fẹ́ shine síta, fine. Bọ̀ ṣé àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí, àwọn ọ̀rọ̀ tó ń tàbùkù ènìyàn, bẹ́ẹ̀ èèyàn bá tiẹ̀ lóun fẹ́ ṣe crazy program wípé òun fẹ́ kí gbogbo ayé rí òun, ṣé nǹkan tó ń tẹjú ìjọmọ ènìyàn, iṣẹ́ tí àwọn bàbá wa ṣe sílẹ̀, iṣẹ́ tẹ́nìkan ṣe nígbà tí wọ́n ti bí bàbá ńlá bàbá kú ẹ, ṣé òun ló dẹ̀ fẹ́ bá yí ẹ̀jẹ̀, òun ló fẹ́ tarnish torí pé o fẹ́ reign, torí pé o fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́, àbí torí pé o fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́, o wá wo Séráfù títí o ò rí nǹkan míì tó lè ṣe tó lè mú káwọn èèyàn wù ẹ́.
táwọn èèyàn bá wù ẹ́ tí àwọn ọ̀run bá ṣọ̀fọ̀ nítorí tiẹ̀ o ò rí wípé o kàn ń waste data ni. Gbogbo tó ń ṣe yìí ò ń waste energy ẹ, ò ń waste data torí àti jẹ àti mu, torí owó. O fẹ́ bà ṣe Ọlọ́run jẹ́, o fẹ́ bà kérúbù lójú jẹ́. Mo lọ jókòó, mo wo fídíò, ó tún gbé yẹn síta. Ó ní ẹ̀yin ọmọge, gbogbo ẹ̀yin obìnrin, ẹ wá máa di ọkọ yín mọ́lẹ̀, ẹ wá di ọkọ yín mọ́lẹ̀. Ìlẹ̀kẹ̀ kan rèé, òun ta ìlẹ̀kẹ̀ àdódùn, òun ta ọṣẹ tán máa fi dè wọ́n mọ́lẹ̀. Can you imagine? Ọ̀dà ló fi ń kùn wá lórí yẹn ni àbí òun tú kérúbù ṣe? Mo béèrè. Gbogbo ẹ̀yin bàbá aládùá, ìyá aládùá, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí àwọn nǹkan yìí. Eléyìí tí ń pọ̀ ju, àbùkù tí ń kàn yín. Kí ọmọ Séráfù jáde síta kó máa sọ wípé òun ní ìlẹ̀kẹ̀ àdódùn, òun ní ọṣẹ àdódùn, ó tún gbé jáde báyìí. Iṣẹ́ tẹnìkan lélẹ́yìí, òun la ṣe sí bíbà yìí. Ẹ di ọkọ yín mọ́lẹ̀ káwọn èèyàn náà, àwọn obìnrin náà kán lè máa rọ́ọ̀ṣì ẹ. Ìwọ náà ti bẹ̀rẹ̀ sí gba pátá nídìí wọn, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn náà láwọn wáṣẹ́ ẹ kán fi di ọkọ wọn mọ́lẹ̀. Tó o bá fi ọṣẹ dè wọ́n mọ́lẹ̀, tọ́lọ́run ò bá dè wọ́n mọ́lẹ̀, ṣé o ti gbàgbé bí ohun tí Ọlọ́run bá kọ fún ènìyàn ló máa dà nílé ayé yìí? Ẹni tán bá ló máa níyàwó méjì, kò sí bó ṣe fẹ́ rúlà, ó máa ní. Ẹni wọn bá dẹ̀ ní ìyàwó kan ló máa bá kú, ó máa bá kú náà nìyẹn. Kò sí bó ṣe fẹ́ ṣe obìnrin kan ló máa bá kú. Ṣé ìwọ ló dára ẹni? Ṣé ìwọ ló ní wọn, ìwọ ló lẹ̀mí wọn tó fi ní o fẹ́ dè wọ́n mọ́lẹ̀ kán ṣe tán fi máa di ọkọ wọn mọ́lẹ̀? Ṣé iṣẹ́ Olúwa tí Jésù ń torí ẹ̀kú nìyẹn? Mo béèrè, ṣé ohun tí Kristi torí ti ẹ̀kú nìyẹn? Iṣẹ́ àdódùn, iṣẹ́ ìlẹ̀kẹ̀, kán gbé lẹ̀kẹ̀. Ẹni báyìí ti ra bèbè báyìí tó ti ra lẹ̀kẹ̀, gbogbo ayé a máa fojú pé àbí wọ́n ti ṣiṣẹ́ sí lẹ̀kẹ̀ lára ni, àbí? Ṣé torí bẹ́ẹ̀ náà oge lèmi mọ̀ wípé wọ́n ń fi ìlẹ̀kẹ̀ ṣe? Bẹ́yàn bá rà lẹ̀kẹ̀ tó gbé sídìí, oge pé ní kékeré wa a máa rà lẹ̀kẹ̀ wá gbé ọmọ yẹn ní bèbè, a gbé bèbè ń sìn. Ẹ ti sọ bèbè di nǹkan míì, ẹ ti ń parí iṣẹ́ sí bèbè lára, àbí? Ẹni báyìí ti lò lẹ̀kẹ̀ sídìí báyìí, bókùnrin bá ti rí kó yá gbé já. Oníwọ̀ ọmọọṣẹ́ burúkú ṣe, iṣẹ́ takú síbẹ̀, iṣẹ́ má lọ mọ́. Can you imagine? Òun fi ọ̀dà kùn wá. Ṣé lójú ara ẹ yẹn òun tú kérúbù ṣe nìyẹn o, àbí òun bà á láyé jẹ́? Ayé ara ẹ ló dẹ̀ ń bàjẹ́. Kì í ṣe kérúbù àti Séráfù ló ń tánìṣì, òun tánìṣì ìgbésí ayé ẹ, ìrandéran ẹ, àti wáyé ẹ, àná àti òní ẹ, àti ọ̀la àti ohun tó fẹ́ jẹ́, òun ló ń ba yí ẹ jẹ́ yẹn. Ọ̀rọ̀ kọ́rọ̀ nígboro ẹnu, o tún máa parí òṣì ọ̀rọ̀, o tún gbé mi jáde. Oníwọ̀ ọfà kan péré ló máa jẹ mí, ọfà kan. O gbégi lérí, kún fàyà kún, òun fi kún fàyà kún búra. O gbégi lérí, igi ni kún fàyà kún, òun fi búra o ò lè jẹ mí ju ọfà kan lọ. Àbí kí ló kàn mí pẹ̀lú brakasasa? Ṣé ìwọ rò bí wòlíì brakasasa ni mí ni? Ṣé ìwọ rò bí kí ló kàn mí pẹ̀lú bíbélì? Kí ló kàn mí pẹ̀lú bíbélì tí ẹ gbé dání? Ṣé o ti mọ̀ wípé ibẹ̀ láyé ti máa fúnra sí ẹ wípé ọmọ àlè ni ẹ? Ibẹ̀ láyé àwọn tó rí wọn pé, àwọn tó ní sense, àwọn tó mọ̀ wípé ti èṣù ni ẹ, ìran èṣù ló ti jáde wá. Nígbà tó o ti lanu gbàgà wípé kí ni wọ́n fẹ́ fi bíbélì ṣe? Èmi ó ti dá mi lójú wípé àwọn ìránṣẹ́ èṣù tí a rán sáyé ní àkókò yìí ni ọ́. O kì í ṣe ti ìmọ́lẹ̀. Ṣé o wá rí aṣọ Séráfù tó gbé dání, tó gbé sọ́rùn yẹn? Picture bàbá sórí aṣọ tó wọ̀ yẹn, èmi ò kà sásọ Séráfù. Ohun tí mo kà sásọ Séráfù ni mo wọ̀ sọ́rùn yìí. Aṣọ white. Sórí àwọn rayon color tẹ́ wọ̀ yẹn, èmi mọ̀. Ṣùgbọ́n tó dùn mí, sórí iṣẹ́ tí mo sì ṣe Orímọládé tó gbé sẹ́yìn inú picture tó wà lẹ́yìn yẹn, gbogbo ayé ti mọ̀ wípé Séráfù ni ẹ. Ibẹ̀ ni wọ́n ti mọ̀ wípé Sianes ni ẹ. Ó dẹ̀rẹ́ báyé bá ti rí aṣọ yìí báyìí lọ́rùn yín, wọ́n ti mọ̀ pé Séráfù ni gbogbo yín. Jọ̀ọ́ ẹ̀yin task force, ìlú tí bàbá yìí bá wà, ẹ wá kàn, ẹ bá wa fún ní suspension. Ẹ ti ṣọ́ọ̀ṣì bàbá yìí pa, kò yẹ lẹ́ni tí àwọn bá máa pè ní ọmọ Sianes.
ẹ jẹ́ kó gba ilé ológun ibi tó ti bẹ̀ lọ. Nígbà tí èèyàn bá lò ní ìlẹ̀kẹ̀ àdódùn, òun ní ọṣẹ, ẹ ti ọkọ yín pa o, òun lọ́ṣẹ tí wọ́n fi máa ti ọkọ. ìyàwó tiẹ̀ náà máa kó sọ́wọ́. Ó di dandan ìyàwó tiẹ̀ náà abọ́ á. Can you imagine ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lórí afẹ́fẹ́? Ẹ̀yin CNS gbogbo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí rìpọ́ọ̀tù péjì ẹ̀. Kí tí tá a bá bẹ̀rẹ̀ sí rìpọ́ọ̀tù péjì ẹ̀ wọ́n máa sọ dànù ẹ̀. Kò ní ráyè láti wá sòṣì mọ́ lórí afẹ́fẹ́. Oní kò ní jẹ́ ẹjọ́ ọlọ́fà, gbogbo ayé wa máa fojú ọlọ́fà iná wo tí àbí ọlọ́fà iná. Mo bèrè lọ́wọ́ ẹ̀yin ṣé ọjọ́ wo lẹ dán ọlọ́fà iná o? Ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ sí ju ọfà? Mo mọ̀ wípé ohun tí gbogbo yín tẹ́ fi ń bragadó nìyẹn, ẹ̀yin ọmọ àlè. Tó o bá máa wí sí wọ Alágẹ̀lú ló ti wá. Ó ti yé mi ní ìsìn wípé Àgẹ̀lú yín yẹn nọ́ńsẹ̀sì ní nǹkan tí wọ́n kọ́ yín lórí òkè Àgẹ̀lú. Rádaràda lẹ lọ ń ṣe lórí òkè yẹn. Ìgbà táwọn Alágẹ̀lú bá máa pariwo sí àwọn náà ní àwọn òmò ẹ, àwọn náà ní òkì sára wọn. Tó o bá dẹ̀ sọ̀rọ̀ sí ìwọ Lágẹ̀lú ni ẹ, àbí tí wọ́n bá tẹ orí bọ pẹpẹ lọ, wọ́n bá tẹ orí bọ pẹpẹ, ìwọ ò nídìí bíbélì. Kí ló fẹ́ kàn ẹ́ pẹ̀lú bíbélì? Ìwọ máa tọ ìgbà tí wọ́n mojú ọ̀nà, ìwọ mojú ọ̀nà tán fi ń ba yí ọmọ làkejì jẹ́, ìwọ mojú ọ̀nà tán fi ń rẹ̀kì ènìyàn, ìwọ mojú ọ̀nà tán fi ń ta ọfà. Jọ̀ọ́ o, Jésù Kristi tó lóun tẹ̀lé, ọfà mélòó lórí Jésù kó ta? Ìwàásù ọfà mélòó ni Jésù ń ta? O gbọ́ bí Jésù ó gbàdúrà, ìwọ ò nídìí láti sọ wípé o fẹ́ tafà, ọfà kan ló máa jẹ mí. Bẹ́ẹ̀nìkan bá lóun fẹ́ ṣe ẹ́ níbi tí ayé rẹ bá ti wà nínú Kristi, wàá gbójú sókè, bàbá mi, ṣó yẹ kó ṣe mí níbi? Ẹni ṣe mí níbi, ẹ ṣe ní back to sender. Ó ti tán. Àdúrà tí ẹnìyẹn kì í ṣe pé ọfà kan ló jẹ mí. Definitely o kì í ṣe ọmọlẹ́yìn Kristi. Aṣọ àdúrà tí mo rí lọ́rùn ẹ yẹn ó yà wọ̀ ni. Àwọn aláàfáà yìí, àwọn olóògùn ni ẹ, ibẹ̀ nìran yẹn ti ṣẹ̀bọ̀, ibẹ̀ lẹ ti ń bọ̀, ẹ bá wa padà síbẹ̀. Gbogbo ẹ̀yin ò jẹ́lé orò jẹ́lé ẹgún tẹ́ wà nù sí ànẹ̀sì yìí. Ẹ̀yin aláwòkù tí bàbá Mósè wòkù, ẹ̀yin ọmọ bàbá aláwòkù, torí mo mọ̀ pé bàbá ẹ̀ bó ṣe wà yẹn, bàbá Mósè wòkù ni, ibẹ̀ ló ti rí ìwé àkáǹtì. Àwọn ìwé àkáǹtì tí àwọn bàbá aláwòkù tí bàbá Mósè wòkù, ẹ̀yin òun lẹ̀yin ọmọ yìí tí gbogbo yín ṣẹ̀ ń dàgbà ń sìn. Ìwé àkáǹtì tẹ́ fi ọpẹ́rẹ́tì yẹn, gbogbo ẹ bá wa wọ́ lọ kú òun sí ànẹ̀sì, ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀sìn ayé, tó o bá fẹ́ jẹ́ kíṣẹ́ rẹ dànù lójijì, ẹ padà sí rán dandan ibi tẹ́ ẹ ti ń bọ̀, ẹ fi wá lọ́rùn sílẹ̀. Kérúbù àti Séráfù kì í ta fàálù yàn. Kérúbù àti Séráfù kì í ta fàálù yàn. Tẹ́ ẹ bá rí fídíò ọmọ àlè yìí tí gbogbo yín pín káàkiri, ẹ jẹ́ kó máa yẹ wípé Kérúbù àti Séráfù tí a ti ọwọ́ St. Moses Orímọládé gbé kalẹ̀ kì í ṣọlọ́fà iná. Oní ìrere àgbáyé, ẹni tí ń pe ènìyàn sójú ọ̀nà Kristi, òun ni Séráfù jẹ́. Bẹ́yìn bá lẹ fẹ́ bàjẹ́, ogun ọ̀run àpáàdì ò ní lè borí rẹ̀, kò ní lè bàjẹ́. Ayé ẹ̀yin lẹ fẹ́ bàjẹ́. Ẹ̀yin ọmọ Kérúbù, tẹ́ ẹ bá ti rí, wọ́n bá ti ju fídíò yìí, ìwọ náà kọ sísàlẹ̀ wípé o kì í ṣara wa, o ti ara wa jáde, ṣùgbọ́n o kì í ṣe ara wa. Ó jọ wá ṣùgbọ́n kì í ṣe ara wa. Àwọn ọmọ àlèrè Kérúbù àti Séráfù kì í ṣe kíni o, kì í ṣe ọlọ́fà iná, kì í ṣe ọmọ ọlọ́fà mọ́jọ. Ọmọ abísújó kọ ìyẹ̀rú ọ̀kí. God bless you bàbá. Bàbá bá ti rí Ìkòyí ẹ̀sọ́, bẹ́ẹ̀ ni Kérúbù àti Séráfù yìí sọ ọmọ Ìkòyí ẹ̀sọ́ o, kì í sọ ọmọ ọlọ́fà mọ́jọ o. A kì í ju ọfà lùyàn. Àwọn ogun ọ̀run là ń bá jórúkọ pọ̀. Àwa ò nídìí ọfà, torí ẹni tí à ń bá jórúkọ ológun gangan ni wọ́n. Jésù Kristi ológun ni fún rẹ̀. Àbó ògbọ́ ni ológun lolúwa, ológun lolúwa, olúwa ni orúkọ rẹ̀, ológun lolúwa. Àwa ò nídìí ogun.
ìwọ kérúbù àti séráfù tó o bá lọ ń wá oògùn, tó o bá lọ ń wá ọfà, tó o bá lọ ń wá iṣẹ́ àdèmọ́lẹ̀, definitely o ò mọ ẹni tó ń sìn, o ò mọ ẹni táyé rẹ wà nínú ẹ̀, o ò mọ ẹni tó ń bá jórúkọ pọ̀. Jésù Kristi gangan, òun gangan ni arógun dádé, òun gangan ni arógun másojo, òun ni arógun gbógun mi, kì í tafà, ó máa ń lo back to sender. Tó o bá perí àwọn ọmọ tiẹ̀ níbi, kò ní jẹ́ kó dáhùn, á dàbí padà. Ìwọ ò nídìí láti lọ máa wá rò kan kiri ayé. God bless you ma, my sister. O ò nídìí láti máa wá rò kiri, kò máa ní ọfà kan ló máa jẹ, kò ní jẹ bí jọfà lọ. Kérúbù tí ìsọ̀ yẹn wọ́n ń pè yín lólógùn. Ìgbà tí gbogbo wọn bá wá ń gbọ́ gbogbo ilé wá ní àti sọ tẹ́lẹ̀ pé ológun ni wọ́n, a ti sọ wípé kì í ṣe chọ́ọ̀chì ni wọ́n pe chọ́ọ̀chì yẹn. Bọ̀dọ̀ ọlọ́fà náà, ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀, ẹ bá wa bọ́ sọ séráfù, ẹ gbé píkṣọ̀ bàbá Mósè kó ń bẹ̀ yẹn. Ẹ̀yin tí ẹ dẹ̀ mọ bọ̀dá yìí, bóyá Àgélú ló bìlọ́ǹgì sí o, bóyá ẹ̀ńtánà, whatever ibi tó bìlọ́ǹgì sí, ẹ bá mi wá ní àwákàn, ẹ kọ́kọ́ fún ní suspension, ẹ jẹ́ kó wá múmẹ́ntò ẹ̀ jáde fún wa fẹ́ rí. Ẹni tó kọ́kọ́ ta fàlùyàn nínú kérúbù àti séráfù yìí tó fi lé lọ́wọ́, ẹ jẹ́ kó mú jáde fún wa. Enough is enough. Kí ló dé tí tó bẹ́ẹ̀? O bọ́ síta, o ń ṣòṣì máàmù, o ń ṣòṣì lẹ́nu. Ìwọ ò gbé bíbélì kó ló fẹ́ wàásù fáwọn èèyàn, ẹ yí padà kúrò nínú ọ̀nà. Jọ̀ọ́ ṣé ohun tí Kristi wá ṣe nìyẹn? Ṣé torí bẹ́ẹ̀ ni Kristi ṣe fẹ̀mí ẹ̀ lélẹ̀? Ká máa fi ọlọ́fà ìgbà tí ọmọ àlè kílélẹ̀ lòun jẹ́ Rótìmí, tí ó gbé picture mi, program tí mo ṣe níjọ́ Monday, ó ní ẹni tó bá mojú ẹ̀ bá mi wọ̀nù ẹ̀. Mi ò ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn. Tí mo bá pe bàbá mi sí ẹ, tí mo bá rán bàbá mi sí ẹ, kò ní wọ̀ o. Bàbá mi Jésù Kristi tó rán mi níṣẹ́, òun ni mò ń sọ fún. Tí mo bá gbójú sókè pé bàbá mi ẹ ṣèdájú ẹ̀ torí wípé ó rí mi fín, torí pé ó ń tẹjú mi mọ́lẹ̀, ó fẹ́ bà mí lórúkọ jẹ́, mo dẹ̀ sọ fún wípé mi ò ṣara wọn, mi ò ṣara wọn o, mi ò bá àyàn jẹ ìdè sínú awo. Bí n bá rán bàbá mi sí ẹ, bàbá mi á jíṣẹ́ fún ẹ. Èhun tó bá dẹ̀ wù bàbá mi níṣẹ́ tó lè jẹ́ fún ẹ. Bí mo ṣe sọ nìyẹn. Èwo wá ni mo máa ta ọlọ́fà nígbà tán ti mọ̀ yín ọlọ́fà náà ni yín. Ẹ rí nǹkan mi, èmi fúnra mi àìmọye gbogbo láìfù tí mo ti ṣe, ṣé bí mo sọ fún yín, àìmọye ọfà nínú kérúbù àti séráfù sí kérúbù àti séráfù, torí mo mọ tú iṣẹ́ yín nìyẹn. Ẹ̀ẹ́dẹ̀ lẹ́yìn gbé bíbélì kiri, àbí bẹ́ẹ̀ bá ráwọn kan ní ìsìn tó bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí yín, ẹni wọ́n sọ̀rọ̀ sí, wáì tí wọ́n ní sọ̀rọ̀ sí yín nígbà tán ti mọ̀ yín wípé ọmọ ọlọ́fà mọ́jọ ni yín. Ọfà lẹ fi ń bragado, oògùn lẹ fi ń ṣàpọ́nlé. Ṣé bẹ́ẹ̀ oníṣẹ́ ṣe gbé nǹkan ẹ̀ sílẹ̀ nìyẹn? Inú oògùn lẹ ti ń sọlá. Àwọn ọmọ àlè yẹn náà ń jójó bí eléégún, wọ́n wà lórí títọ̀. Àwọn ọmọ ńlá, àwọn ọmọ bàbá ńlá, gbogbo yín ẹ̀ ń jójó bí eléégún bẹ́ẹ̀. Ẹ̀ ń ṣe ọ̀ròyìn yẹn náà wọ́n gbé tì. Wọ́n ròyìn tún tí bàbá là á pa ní Ṣómólú, mo mọ̀ pé ara àwọn ọmọ ńlá náà rèé. Ara àwọn ọmọ ńlá rèé. Ṣé kérúbù ló ń lo tẹ̀sbíù ló kójọ sínú ìgò yìí? Iṣẹ́ abàmì, iṣẹ́ oríṣiríṣi ó wé síbẹ̀. Àdó, ṣé ọwọ́ bàbá Mósè ló ti rádò? Àbọ̀wọ́ Sẹ́tímọ́sí Orímọládé ló ti rádò? Jẹ́ kó rí ẹ pé o, ẹni bá mojú ẹ̀kẹ́ ètè mú so, ẹ̀yin Àgélú, ẹ mú ajá yín so, ẹ mú so, ẹ tètè mú wọn so níbi tán ti ń gbọ́. Kérúbù àti séráfù kì í ṣe oníná o, kì í ṣe ọlọ́fà ná. Ọlọ́run ló lórí ogun tiwa, Ọlọ́run ló ń jà fún wa. Ṣó ti yé? Ọlọ́run ló ń gbèjà tiwa. Ò nídìí láti lọ mọ́ jáwé jágbò. Ìwọ tó bá mọ tó ń ṣe inú sí ànẹ́sì, ò nídìí ewé jíjá, ò nídìí egbò wíwà, ò nídìí láti tẹ̀tẹ̀ lọ máa lọ lẹ́búlẹ́bú, torí ẹni tó wà nínú kérúbù àti séráfù ó tó gbéra rẹ̀ níjà. Ó ń jà bí iná, àjò bí iná gangan lórúkọ ẹ̀. Ò nídìí ọfà. Òǹpọ̀fà ò nídìí ọfà. Kí ló kọ́ ẹ pẹ̀lú ọfà?
ìwọ máa sìn mí ní olúwa àti olùgbàlà. Ìgbà tí Jésù ń sọ nínú bí ó ní ta ni ò fẹ́ kí n jọba lórí wọn, ó ní ẹ mú wọn wá, ẹ mú gbogbo àwọn tí ò fẹ́ jẹ́ kí n jọba lórí wọn wá, kí n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ mi. Kí ló kàn wá? God bless you, Isaiah 54:7. Mo yàn, mo sọ yín, kí ni èwùrọ̀ bùrà máa wó oògùn ayé kiri, ẹ máa fojú àbùkù wò yín. Bàbá Mósè gbé bíbélì lé yín lọ́wọ́, ó ní ẹ lọ máa wàásù ìrere, ó ní mo ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ ni mo fi lélẹ̀ o, ó ní ẹ má rò bó yẹ̀ kú òun bẹ́ẹ̀ o. Ṣé ìfìlẹ̀ ọlọ́fà mọ́jọ ló fi lélẹ̀ fún yín? Ibo lọ́fà ti wọlé nínú kérúbù àti séráfù? Mo béèrè, ṣe bí ẹ̀yin ọmọ aláwòkù ni? Ẹ̀yin aláwòkù tí wọ́n gbóògùn lọ́wọ́ yín, ẹ̀yin tí àwọn bàbá yín gbé àkáǹtì sílẹ̀, ẹ̀yin lẹ́dọ̀ ọlọ́fà mọ́jọ, ẹ pariwo ọfà nánáná lórí afẹ́fẹ́. Ẹ̀yin ìjọba gan, iṣẹ́ kan yìí o, ẹ̀yin police, mo fi Jésù bẹ̀ yín, àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ bá wa mójútó wọn. Àwọn péjì tẹ bá ti rí tó bá ti jẹ́ wípé oògùn, ọfà, nǹkan kan náà polongo tó fi ń halẹ̀ lórí afẹ́fẹ́, ẹ bá wa shut down ẹ̀. Facebook gangan mo bẹ̀ ẹ́ o, àwọn iṣẹ́kíṣẹ́ tó bá ṣe lórí TikTok, ẹ̀yin TikTok ẹ bá wa sọ dànù ẹ̀, ẹ yọ kúrò ńbẹ̀ wípé eléyìí ò ṣe bọ́ síta. Àwọn ọmọ séráfù ẹ jẹ́ ká lọ mọ tá à ń ṣe o, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o. Ẹnu yín náà ti máa rí èdèkédè, ẹ máa sọ èdèkédè lẹ́nu. Bàbá kan béèrè ní ẹ̀ẹ̀kan, mo rí fídíò ọmọ mi kan, ó fa ìfèdè fọ̀, láìláìláàlá, ìyẹn bá béèrè pé ẹjọ́ kí ni láìlá ń wá nínú èdè séráfù? Ṣé èdè séráfù náà ni láìláìlá? Mo ní wọ́n ń kọpí ni, ẹ̀ ń kọpí. Ẹ lọ gbàdúrà fún èdè tuntun, èdè séráfù, èdè ẹ̀mí mímọ́, èdè ẹ̀mí kìí ṣe láìlá. Láìláìláàlá wá ó irọ́ o, kò sí ohun tí láìlá wá ń bẹ̀. Gbogbo dẹ̀ mọ̀ yín yẹn, mo mọ tó o bá ti gbọ́ láìláìláàlá síláwá, wàá ti mọ ibi tán ti ń bọ̀. Wọn kò lè rújú ibi tí wọ́n ti ń bọ̀ nìyẹn. Wọ́n ẹ̀rọ bí èdè ìfèdèfọ̀ kérúbù àti ti mùsùlùmí, ẹ̀rọ bí nǹkan kan náà ni, kò ṣe nǹkan kan náà, ó yàtọ̀ síra wọn. Kí ló dé tí tó bẹ́ẹ̀? Tá a bá mú yín níbi ìfèdèfọ̀ ń bí, ẹ bọ́ sórí aṣọ. Tá a bá látúmú yín lórí aṣọ, a bá yín wí lórí aṣọ, ẹ bẹ̀rẹ̀ orí burúkú ọ̀rọ̀ ní sísọ. Ṣé kò sí fún yín? Ẹ fẹ́ pàyà yín ni? Bàbá tí ń bọ̀ yín lọ́wọ́ kan báyìí lẹ́ ń bọ̀ òrùka, ó ranjú wọ̀n bí eléégún, wàá ti mọ̀ wípé ó ti wà lábẹ́ èkú eégún rí. Padà síbi tó ti ń bọ̀ o. Kérúbù àti séráfù kìí ṣe ọlọ́fà mọ́jọ o, kìí ṣe ọlọ́fà iná o, kìí ṣiṣẹ́ àdódùn fún yàn. Ìwọ ọmọ àlè náà tó wá dódùn lọ, o fẹ́ di ọkọ ẹ mọ́lẹ̀, o fẹ́ bà yí ọkọ ẹ jẹ́, wàhálà ló kórè àìsí. Tó o bá rebẹ̀ tí wọ́n gbé ṣẹ́kíṣẹ́ lé ọ lọ́wọ́, tán bá ní sí àdódùn ni tó jẹun tó fi máa wéṣì ọkọ ẹ dànù, tó fi máa pádànù náà gbélé ẹ lọ́wọ́, ìwọ ló máa sopó ẹ, kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ ṣe, ìwọ ló ní wàhálà yí ẹ. Àwọn eléyìí arẹbípa wòlíì ni wọ́n o, eléyìí kìí ṣe ìránṣẹ́ Ọlọ́run, kìí ṣe wòlíì o. Jésù Kristi ti sọ̀rọ̀ wọn sílẹ̀ wípé ní ìkẹyìn ọjọ́ àwọn wòlíì èké wọ́n á dìde, ara wọn rèé o. Àwọn tí Èṣù rán sí ayé rèé o, ara wọn ni. Àwọn ọtí láwọn ò mọ bíbélì, ṣe mọ̀ pé ẹnu ara ẹ̀ ló fi sọ, èmi ò nídìí bíbélì. Wàá ti mọ̀ wípé eléyìí ò bìlọ́ǹgì sí ti Kristi, torí kò ní sí ẹnìkan ṣoṣo tó lóun ìránṣẹ́ Ọlọ́run tó lóun ò ní fi bíbélì ọpẹ́rẹ́tì. Ẹnikẹ́ni tó o bá ti gbọ́ lẹ́nu ẹ̀ wípé kò nídìí báíbù o, èmi ò nídìí bíbélì láti ba yí ẹ jẹ́, wàá ti mọ̀ wípé ọmọ aláyé bàjẹ́ ni wọ́n ibi tán ti ń bọ̀. Wàá ti mọ̀ pé kìí ṣe ti Kristi. Ẹnikẹ́ni tó bá lóun òun ò nídìí bíbélì, wàá ti mọ̀ wípé ti Èṣù ni. Ẹ wàá sọ fún wípé ọmọ àlè séráfù ni yín, sẹ́tí mo ti sorí mọ́ ládì ògbé kalẹ̀ bẹ́ẹ̀.
tó bá dẹ̀ jẹ́nu tọ́ lọ́sọ̀fà dé náà ni wàá ti mọ̀ wọ́n wípé ọ̀sọ̀fà kò gbélé bẹ́ẹ̀ o, ariwo Jésù lọ́sọ̀fà pa títí ó fi kú. Tó bá sì já àwọn Babalọ́lá náà ni wàá ti mọ̀ wípé ọmọ àlè ọmọ Babalọ́lá nìwọ, àdúrà ní Babalọ́lá gbàgbàgbàgbà títí ó fi rewele. Ẹni tó o bá ti rí tán bá ti wá ń polongo kò jọ rándanràndan lórí afẹ́fẹ́ bí eégún bí oògùn àdó, mọ̀ wípé àwọn ọmọ aláwòkù ni wọ́n, àwọn ọmọ tí bàbá Mósè wò bàbá wọn kù kí bàbá Mósè tó kú. Àwòkù yẹn òun náà fi padà síbi tán ti ń bọ̀ nígbà tí wọ́n lè ṣiṣẹ́ bí bàbá Mósè. Wọ́n rò bó ògùn ni bàbá Mósè fi ṣiṣẹ́, wọn mọ̀ wípé kì í ṣe ògùn. Àwọn lọ ń gbé ìwé àkáǹtì ọjọ́ àná òun náà padà sí tán ti operate ń sìn. Ẹ ṣọ́ra, àwọn ìkookò ti wà, àwọn wòlíì èké ti wà, ò ní fọ̀ sí wọn lọ́wọ́. Àwọn eléyìí máa gba pátá nídìí ẹni o, wọ́n á ní kó wá wára ọṣẹ́ ara ẹ̀ náà ti kọ́kọ́ máa dáṣẹ́ yẹn wò. Má bá yí ọkọ ẹ jẹ́. Mo sọ fún ẹ, ẹni tó máa níyàwó méjì ò lè níyàwó kan, ẹni tó máa níyàwó mẹ́ta ò lè níyàwó méjì. Bọ́ Ọlọ́run tí oníkálùkù máa dà láyé wò ó, òun rèé, ó ti wà ní àtẹ́lẹwọ́ ẹ̀, o ò lè fi kún, o ò lè yọ kúrò ńbẹ̀. Kádàrá oníkálùkù ò bá di ọkọ ẹ mọ́lẹ̀ òkóso ogun irọ́ ni o. Kádàrá yẹn ò lè yí padà, ohun tó ti kọ àti kọ́ náà. Bó bá sì jẹ́ yọkan náà ló jọ máa bá. Ṣé bí mo sọ, ẹlòmíì wà tó jẹ́ wípé ìyàwó kan lórí mọ, àlè 100 ni wọ́n ní náà. Ṣé gbogbo àlè yẹn kì í ṣe ìyàwó ẹ̀ ni? Ìyàwó ẹ̀ ni. Èèyàn ní ìyàwó kan ṣoṣo, ó ní àlè 100, ó ní àlè 50. Ṣé ìyàwó kan oníyàwó kan ni wàá máa pè? Mo béèrè, o lè so mọ́lẹ̀ kó má níyàwó mi ìlé ọ, bọ́ àwọn àlè tó níjọ síta yẹn kí wá ni? Ẹ fẹ́ sọ wọ́n di gbèwù dání, olórí burúkú ọmọ àlè ń sìn, ó lò ní oògùn kan jókòó jẹ́. Ẹ fẹ́ bà yé wọn jẹ́, ẹ bà yé wọn jẹ́, bówọ̀ náà rebẹ̀ kán bà yé ti ọkọ̀ ẹ jẹ́, wàhálà ti ẹni. Ò ní sọ pé àpariwo. Kérúbù àti Séráfù kì í ṣorú ẹ̀dá bẹ́ẹ̀ o. Ohun tá a gbé dání wò ó, Bíbélì náà ń pè ọ̀rọ̀ Ọlọ́run, òun ni Kérúbù àti Séráfù dúró lé lórí. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni bàbá Mósè gbélẹ̀, kò gbé kankan yàtọ̀ sí Bíbélì. Tó o bá dẹ̀ lọ ka ìtàn bàbá Mósè wàá rí wípé iṣẹ́ ìrere, aṣọ àdúrà méjì ni bàbá Mósè Orímọládé fi ṣiṣẹ́ Áfíríkà yìí. Ìwàásù, àdúrà, ìsọjí, ohun tí Kérúbù ń ṣe nìyẹn o. Ibi tó o bá ti rí tán ti ń wòsàn, àwọn tó bá sọ fún ẹ wípé tí kinní kan bá mú yàn, bóyá apá ń dùn ọ́, wọ́n ta ẹ́ lọ́fà, a ní oògùn ọfà, wádìí background wọn wò, wàá ti mọ̀ wípé ọmọ ọlọ́fà mọ́jọ ni wọ́n, ibẹ̀ náà ti jáde. Wàá ti mọ̀ wípé ilé olóògùn náà ti wá, àwọn ló máa mójú lè já ẹ̀. Ilé awo yẹn ni wọ́n ti wá sínú Kérúbù. Ẹnikẹ́ni tó bá ti ń woṣẹ́ fún ẹ, ẹnikẹ́ni tó bá ti ń wo fá fún ọ, ẹni bá ti da yẹ̀pẹ̀ lẹ̀, ẹni bá ti tẹyan rìn lẹ̀, ẹni bá ti ní tó bá kọ́kọ́ fẹ́ dé ọ̀dọ̀ wòlíì mi, wọ́n lá sọ bẹ́ẹ̀, mú àtẹ́lẹwọ́ ẹ̀ wá, awọ àtẹ́lẹwọ́ ẹ̀ wò, wojú ẹ̀ dáadáa, wàá ti mọ̀ wípé eléyìí sọmọ lẹ́yìn Kristi. Ṣé nígbà tí Jésù fẹ́ wo ìsàn, ṣe ló ní kán mọ́wọ́ wọn wá? Àbí yanrìn? Ẹlòmíì wá ní yanrìn ló máa tẹ̀, sọmọ lẹ́yìn Kristi ló ń wo yanrìn. Ṣé ọwọ́ Jésù láti bá àbọ̀wọ̀ bàbá Mósè Orímọládé? So ti rí wípé nínú àwọn bàbá yẹn kò sí ẹni tán fi jọ. Wàá ti lọ wádìí background wọn wípé ilé aláwo ni wọ́n ti wá. Ẹni bá lòun fẹ́ woṣẹ́, tó bá ti dá kankan sílẹ̀, tètè gbójú ẹ, kúkú gba ilé aláwo lọ. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kán máa wáṣẹ́ kiri. Ọmọlé babaláwo ti mọ̀ pé ibẹ̀ náà ti ń wo wárápá, ibẹ̀ náà ti ń wo àfọ̀ṣẹ, ibẹ̀ náà ti ń wo tán bá tàyàn lọ́fà. Kí ló ń wá ní inú ìmọ́lẹ̀? Ṣé Jésù ń fi ọ̀fà kàn yín ni? Fi àwọn ní wàá tọ̀ lọ́nà ọ̀hún, ẹni ẹsẹ̀ bá ń bà wá tó níṣègùn lọ bó níṣègùn. Àdúrà ní Kérúbù àti Séráfù ń gbà fún yàn. Àwa kì í ṣoníṣègùn, kì í ṣoníṣègùn. Ẹni tí oògùn tó oníkálùkù náà gbéṣẹ́ lé lọ́wọ́, iṣẹ́ àwọn awo eléwé ọmọ kan já, òun náà lò láti from beginning. Àwa ìmọ́lẹ̀ ọmọ Jésù, ariwo Jésù là ń pa, ariwo Jésù là ń pa. So dẹ̀rí Jésù tiwa yẹn kò síṣẹ́ tí ò lè ṣe,
kò sí ohun tí ò lè dánwò, ó ń ṣiṣẹ́ ìyanu. Tí wọ́n bá ti gbàgbọ́ wà á rí ògo Ọlọ́run. Bọ̀ bí iyèméjì bá ń ṣe ọ́ tó gbàgbọ́, gbalé aláwo lọ, gbábẹ lọ. Àwọn ló máa ń fi ògùn kàn yàn. Jésù ò fi ògùn kàn ẹ́. Má sọ àwọn wòlíì kérúbù àti séráfù dà wọn ni tó ń wo ògùn. Ẹ̀yin ilẹ̀ ń jẹ́ kán máa dológun. Iṣẹ́ tí wọ́n mọ̀ ọ́ ṣe ẹgbẹ́ wá, wọ́n wá lọ ní babaláwo lọ́rẹ̀ẹ́, wọ́n wá lọ máa gbaṣẹ́ lọ́wọ́ babaláwo, wọ́n á fi wá máa wò yín sàn níbí. So o ti rí wípé ìwọ ló wà ní wrong lane. Kí ló dé tó kúkú gbabi tó mọ̀ wípé wọ́n ti ń wò ẹ́ sàn? Ibi ibẹ̀ yẹn ihun tó ń ṣe ní tiwọn nìyẹn. Ariwo Jésù náà ní àwákáwà máa pa ń bí. Kérúbù àti séráfù ẹ kéde ìrere Jésù lọ ni, kì í ṣe oníṣègùn. Ẹnikẹ́ni tó bá ti ń wo wárápá tó ń wo orí kinní kan, lọ wádìí bàbá tó bí. Ó jogún ẹ̀ nínú ìwé, ó jogún ẹ̀ àjogúnbá iṣẹ́ tán gbélé wọn, ilé bàbá wọn ni wọ́n ti ń wò ó, kì í ṣe ọ̀dọ̀ Jésù. Jésù Kristi fúnra ẹ̀ ló máa wò ẹ́ sàn. Tí ẹni kó wà níwájú wòlíì kó gbàdúrà fún ọ. Tí wòlíì bá ti lè ṣe nǹkan kan tó yàtọ̀ sí àdúrà, omi, òróró fún ẹ, ó ti mọ̀ wípé ilé babaláwo ló wá. Ó yá aṣọ yìí ni, ó kàn lọ ra aṣọ yìí lọ́jà, ó ya lásán ni. Omi, ààwẹ̀, àdúrà, kó o gbàdúrà, kó o lomi, kó o gbàwẹ̀, iṣẹ́ tí wọ́n fi lé wa lọ́wọ́ nìyẹn. Ohun tí kérúbù séráfù rọ̀ mọ́ nìyẹn. Tó bá ti jù yẹn lọ, gbalé aláwo lọ. Àwa kì í ṣolóògùn, àìwo wárápá. Kérúbù ò wo ẹni tí wọ́n lé ní màgùn. Ibi tán ti lé ẹni màgùn náà ló máa gbà lọ o. Torí Jésù ti wá kì í fi màgùn kààyàn. Débi ò wá bẹ́ẹ̀ wo mágùn. Àwọn tó mojú lè já mágùn náà ni kò tọ̀ lọ. Kí ló dé tẹ́ jẹ́ kán máa ẹ̀yin fúnra yín lẹ̀ ń jẹ́ kán lọ? Orú ọmọ àlè ń sìn. Àwọn aláwo ló máa ní lọ́rẹ̀ẹ́. Aláwo ló máa jọ̀rẹ́ ẹ̀. Àwọn aláwo, àwọn tó mọ̀ wọ́wọ́ yí padà, àwọn babaláwo, òun náà jọ máa gbára wọn giri. Torí iṣẹ́ tí ò bá ti wọ̀n, ó yá kí lẹ la ṣe ṣe léyìí o. Àwọn ìwé àkáǹtì oògùn tí bàbá ẹ̀ gbé lẹ̀, òun náà fi máa ọpírètì. Ohun tó ń gbójúlé tó fi ń ranjú fò lórí afẹ́fẹ́ nìyẹn. Ìwé 7 book of Moses, ìwé tí àwọn aláwo gbé dání, òun ló wà lọ́wọ́ wọn tó fi ń pragado. Ṣé ohun tí Jésù gbé dání nìyẹn? Ṣé ohun tí St. Moses Orímọládé gbé dání nìyẹn? Mo béèrè, kí ló dé tẹ̀ máa múlù mọ́là? Kí ló dé tẹ̀ wá tí ò sọnù kiri? Olóò nídìí Bíbélì, ìwọ ò nídìí ọ̀rọ̀ Ọlọ́run. Bá wa bọ́ sọ àdúrà wa lẹ̀. Tí ayé tí ò bá fẹ́ jẹ́ kí n ṣépè fún ẹ, bó aṣọ àdúrà wa sílẹ̀, kó gbalé bàbá ẹ lọ ibi tó ti ń bọ̀, kó gbalé ọlọ́fà àmọ́jọ ẹ lọ. Bó aṣọ àdúrà sílẹ̀, kó gbalé ọlọ́fà náà lọ o. Ìkérúbù àti séráfù kì í fi ọfà kàn yàn. Kérúbù àti séráfù kì í sọmọ ọlọ́fà àmọ́jọ, kì í sọmọ ọlálọ́mí o. Àbí sùjókò àbí abíyànjó nǹkan ni kì í ṣe. Gbalé ọlọ́fà náà lọ. Ẹ dúró síbi tán fi yín sí. Ọlọ́fà náà máa wọ ìjọba ọ̀run náà. Tó o bá ti fi ọfà náà, tó o bá ti fi ṣe awo ṣe ìkà, tó o bá ti fi pààyàn, tó o bá ti fi bàtà èèyàn jẹ́, tó o bá ti fi wá ẹ̀mí èèyàn, tó bá jẹ́ lórí òtítọ́ ló ń lò sí ohun tí Ọlọ́run dá, òjòkó tí ó fi ń ṣe ìwòsàn. Ẹ̀yin máa lọ, ìwọ àti Ọlọ́run lẹ́lẹ́jọ́, ibẹ̀ ló ti máa dá ẹlẹ́jọ́. Ṣùgbọ́n kẹ wá máa mú àmúlùmọ́là, kó wà nínú kérúbù, kó ló fẹ́ wo wárápá, kó wà nínú kérúbù, ó fẹ́ wo ẹni tí ayé fún ní egbò àdá àjínà. Jọ kí ló fẹ́ fi wò ó? Mo béèrè, ṣe bí ìgbà tẹ́ ẹ máa wádìí. Bàbá kan nílé Mósè wọ́n sọ̀rọ̀, ó ní àbúrò òun wà ní Amẹ́ríkà. Màmá yẹn ó ní àbúrò òun ọmọ séráfù ni. Ó ní ṣùgbọ́n ní background wọn, àwọn ti ilé aláwo náà ti wá. Ó ní bọ̀bọ́ yìí lòun ò sáwo, kò ṣe gbogbo ẹ̀ mọ́. Ó ti wá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ó ní kí ni àbúrò òun dé sí? Gbogbo nǹkan tí àbúrò òun kọ̀ sílẹ̀ tó lòun ò ṣe mọ́. Ó ní nígbà tó máa dé tó bá àwọn wòlíì, àwọn àgélú yìí náà ni, àwọn ọmọ pápá ń jó, àwọn ọmọ tí ò níran, àwọn pápá ń jó. Ó ní nígbà tó máa bá wọn pàdé, tí gbogbo wọn jọ máa ṣe pọ̀, ó ní iṣẹ́ tí àbúrò òun ti mọ̀ nínú oògùn, kẹgbọ́ o, tí àbúrò òun sọ pé òun ò ṣe mọ́,
òun náà ló lọ bá pàdé lọ́dọ̀ àwọn ọmọ àlè Séráfù bí àwọn àkọ́gbà àwọn aláwọ̀ òkú tí bàbá Mósè wo bàbá wọn kù. Ó ní àkáǹtì yẹn náà gbé jáde. Ó ní ni àbúrò wa ní ṣé ẹ̀yin náà máa ń lo nǹkan bí eléyìí ni? Àwa là ń lò tẹ́lẹ̀. Ó ní òun ó lábúrò wa iṣẹ́ wa ni iṣẹ́ àwa aláwo ni. Ó ní gbẹ̀nà ní àwọn bàbá wa náà ló gbé kalẹ̀ fún wa. Jọ̀ọ́ ṣé òun náà ti rí bí ó ní bábúrò òun ṣe lọ gbéwé nìyẹn o. Bábúrò òun ṣe ìwé tó ní kò lò mọ́, oògùn tó ní ò ṣe mọ́ wípé tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ kò lè. Ókè ṣé aṣọ yìí lájọ máa wọ̀, ẹ wọṣọ yìí. Ó ní bọ́n ìṣe wọ́n dáṣọ Séráfù, wọ́n wá ń fi oògùn operate. Ṣé o ti rí? Ènìyàn ló ń fi ayé òun fún Jésù lójú ara tiẹ̀. Nígbà tó máa míngù mẹ́yìn ọmọ àlè níbí, ilé oògùn tó fi ilẹ̀, oògùn tó lòun ò ṣe mọ́, òun ló bá pàdé lọ́wọ́ yín. Ó wá kúkú lọ mú oògùn rẹ̀ wípé àṣẹ ń tó dáa lòun gbé dání. Òun rò bí nǹkan tí ò dáa ni. Òun rò bóun fẹ́ fayé òun fún Jésù, pé Jésù lẹ̀ ń sìn ni. Kò mọ̀ wípé òṣì, ìranù, rádaràda, ọmọ àlè, ìwé àkáǹtì lẹ̀yin gbé dání níbí. Kì í ṣe Jésù lẹ fi kọ́ wọn. Bó ṣe lọ gbé nìyẹn. Àbúrò ọjọ́ ojí ẹ̀ báyìí ó wá ní ṣòro, ó dẹni àrùkiri ń rù kiri. Mo ní bẹ́ẹ̀ ló máa rí nígbà tí kì í sọ̀nà ẹ̀. Ọlọ́run ti pè wípé kó má ṣe nǹkan yẹn mọ́ bọ̀, ó ṣì ọ̀rẹ́ yàn. Ẹ̀yin olórí burúkú ọmọ àlè kan wà nínú CNS. Ọlọ́run máa bá mi yọ yín fòròfòrò dànù. Tó jẹ́ wípé ń tẹ́ gbé dání níbi ò ṣe súnmọ́. Ẹ sì ní kérúbù níyín. Ẹ máa fi kérúbù níyín. Ẹ ní sọ wípé ṣe lẹ ti ra ẹ ti yá aṣọ àdúrà wọ̀. Ẹ ti yá aṣọ kérúbù wọ̀. Aláwo pọ́nbélé níyín. Padà sínú awo tó o bá mọ̀ wípé awo ló ti fẹ́ ṣe. Kò sẹ́ni tó mú ẹ máa bá tiẹ̀ lọ. Ìgbà tí kú bá pa ojú rẹ dé, wàá jẹ̀bi, kò sẹ́yìn tó kàn mí. Ṣùgbọ́n wípé kò tinú awo kú o, kó wá máa operate sí awo nínú CNS pẹ̀lú white garment yìí, ìbọn máa bà ẹ́. Ọlọ́run Mósè ò ní jẹ́ kó lọ lọ́fẹ̀ẹ́. Kí ló dé tí tó bẹ́ẹ̀? Ṣé bó nìkan ṣe gbé kalẹ̀ nìyẹn? Kò ní ìdíkẹ́ pàwọ̀dà dúró síbi tá a mọ̀ ẹ́ sí. Máa ṣàwo ẹ lọ. Aláwo ló fẹ́ jẹ́, wọ́n ti gbógun lé ẹ lọ́wọ́. Àwọn kankan ló wà bẹ́ẹ̀ ni. Ẹbá àwọn kan ló jókòó síbẹ̀. Ìgbà tán bá bá Jésù pàdé, oògùn bẹ́ẹ̀ yẹn wọ́n máa dì í, wọ́n á lọ jù sómi. Mo kọ iṣẹ́ èso àti ọmọ ogun ẹ̀ sílẹ̀. Wàá kọ́ ọ́ lẹ̀ pátápátá ni. Ṣùgbọ́n níṣẹ́ tó o bá tọ́jú ìwé àkáǹtì, ẹni tó bá ti lórí túlù ẹ máa gbé bọ̀. Ẹni bá ti ní ẹsẹ̀ dídùn ẹ máa gbé bọ̀. Ẹni ó ń wo wèrè ẹ máa gbé bọ̀. Wàá padà múṣẹ́ ẹ̀ tó olóòṣè lẹ̀mọ́. Jẹ́ kán lọ tó àwọn tó mọ̀ nípa ẹ̀. Ẹ máa lọ. Èmi ò wò ó mọ́, èmi ò ṣerú iṣẹ́ yẹn mọ́. Mo fẹ́ di ti Jésù pátápátá láti máa jí ìrere Kristi. Láì lo ewé, láì lo egbò, mo gbàgbọ́ wípé ó lè wò mí sàn. Mo gbàgbọ́ wípé kí ni ó lè ṣe ohun gbogbo fún mi. Ìwọ tó o bá gbàgbọ́ tọ̀ àwọn oníṣègùn lọ. Máa lọ tí ìgbàgbọ́ ẹ ò bá ti rọ̀ mọ́ wípé Jésù Kristi lè wò ẹ́ sàn. Jésù Kristi lè mú ẹ lára dá. Ó lè lajú afọ́jú, ó lè jí òkú dìde, àrùn rẹ lè sàn. Tó o bá ti gbàgbọ́, gbàbí tó bá wù ẹ́ lọ, fi aṣọ àdúrà wa lọ́rùn sílẹ̀. Tí náà ò bá fẹ́ jó yín ní kọ̀ọ̀kan. Ẹ ṣọ́ ara yín lórí afẹ́fẹ́ yìí o. Ọlọ́fà mọ́jọ, a máa ti ṣọ́ọ̀ṣì ẹ pa o. Nọ́ńsẹ̀sì orí burúkú oní ìwọ ọmọ lágbájá, ìwọ ọmọ àwọn iṣẹ́ tiẹ̀ international ni, ìwọ máa ń ṣiṣẹ́ fáwọn international. Iṣẹ́ kan náà ń gbé lọ yìí báyìí. Iṣẹ́ ọ fẹ́ fi di ọkọ ẹ̀ mọ́lẹ̀ náà ń gbé lọ yìí. Ṣọ́ọ̀ṣì ẹ rèé láti yóò ti ṣiṣẹ́ fáwọn international. Wọn ò rí ṣọ́ọ̀ṣì yẹn parí fún ẹ. Aṣọ yín máa ń pọ́n gbẹ̀yìn ni. Gbogbo ẹ̀yin oní international rọ, ẹ̀yin oníṣẹ́, aṣọ yín máa pọ́n ni. Ẹ kì í tẹ́gbẹ́. Ọlọ́run Mósè Orímọládé ò ní jẹ́ kó lọ lọ́fẹ̀ẹ́ pẹ̀lú nọ́ńsẹ̀sì tó pín jáde tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí àṣọ ọlọ́fà nìyí. Ọlọ́fà náà ọfà kan ló máa jẹ, kándù kan ló máa jẹ, máa fi oògùn lérí. Ó dẹ̀ lọ wà nínú Kristi. Ṣé Kristi ni? Ṣé Jésù dá ẹ mọ̀? Ṣé Jésù ló tarí ọfà ló ń ta fàálù yàn? Àbí Saint Moses Orímọládé? Definitely you are bastard. Ọmọ àlè ni ẹ́.
lọ bá wa bọ́ sọ̀dá gbogbo ẹ̀yin tá sọ̀sì bíbàdàn ló wà ibikíbi tó bá wà ẹ wá bàbá bọ̀bọ́ ọmọ àlè yìí kàn ẹ rí wípé ẹ bá wa ti ẹ kọ́kọ́ ẹ fún ní suspension ẹ jọ̀ọ́ kó yọ Kérúbù àti Séráfù kúrò nínú ohun tó bá jẹ́ kó bá wa yọ kúrò àti mọ̀bí tó bìlọ́ọ̀gì sí pé aláwo ni gbalẹ̀ aláwo lọ yọ Kérúbù àti Séráfù bá wa gbé píkṣọ̀ bàbá Mósè kúrò ń bẹ́ẹ̀ máa ṣe oògùn ẹ lọ ìgbà tí Jésù bá bẹ́ẹ̀ pàdé pátápátá ara ẹ padà wàá di ẹ̀dá tuntun tó o sì di ẹ̀dá tuntun máa lọ ìjọ ikú bá pajú ẹ̀ dé wàá lọ máa jíyìn fún bọ̀ wípé o fẹ́ tádìsí sí ànẹ́sì ó fẹ́ ba ìsìn tí bàbá Mósè gbélẹ̀ wípé ẹ máa gbàlà ẹ máa wòsàn ẹ máa ṣe ìmúláradá ẹ máa kéde Jésù Olúwa nínú Kristi tó o bá lo fẹ́ bàjẹ́ ayé ẹ lo fẹ́ bàjẹ́ yẹn o kò ní lè wọ o fẹ́ kú pẹ́wú torí iṣẹ́ oníṣẹ́ ló fẹ́ ba ayé ẹ̀ jẹ́ yẹn nígbà tí bàbá yẹn ṣiṣẹ́ yẹn ò sí ń bẹ̀ tó o bá fẹ́ dẹrù ẹ lẹ̀ lójijì lọ bá wa bọ́ sọ àdúrà wa sílẹ̀ lọ máa ṣe òṣì ẹ lọ máa mú ọlọ́fà mọ́jọ ẹ lọ máa ṣe ọlọ́fà náà ẹ lọ má bà wá lójú jẹ́ that is nonsense òjè Kérúbù ayé ń bẹ̀rù yín tẹ́lẹ̀ pé olóògùn ni yín òkúkú wá gbé síta pé olóògùn ni yín o ọfà kan ni o ò lè jẹjú méjì ọlọ́fà ẹ lọ bọ́ sọ àdúrà wálẹ̀ Kérúbù ó ta fà sí yàn o kì í ta fàálù yàn kò sẹ́yìí tó sàn nínú gbogbo yín àti sákẹ́rẹ́dì o àtẹ̀ntánà o àtayọ̀ ní o àti ẹkọ̀yá ní o ọmọ ọ̀run kan náà gbogbo yín ẹ lọ bá wa ṣàtúnṣe àwọn kan náà gọ sínú ayọ̀nù tó jẹ́ iṣẹ́ ibi náà ṣe ń bẹ̀ àwọn kan náà gọ sínú sákẹ́ẹ̀dì tó jẹ́ iṣẹ́ ibi náà ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn kan gọ sínú ẹ̀tánà iṣẹ́ ibi náà ṣe ń bẹ̀ ẹ bá wa ṣàtúnṣe ogun ayé ò ní borí wa ọlọ́fà mọ́jọ à ń wá ẹ adẹ̀má ti ṣọ́ọ̀ṣì yẹn pa ó máa gba suspension torí o Jésù tiwa ò fi kọ́ wa bẹ́ẹ̀ bá wa yọ Kérúbù àti Séráfù kúrò nínú tó ń ṣe yẹn. ẹ bá lọ wo gbogbo picture ẹ tẹ bá lọ wo etú tó ti pa lórí TikTok nígbà tó ti pẹ́ tó ti ń ṣòṣì kò sẹ́ni tó dá mọ̀ bọ̀ ó mọ̀ pé tóun bá ju àárò kan síta everybody máa lùkùn ó ń wá traffic ni o ó ń wérò kan mọ̀ nínú iṣẹ́ ibi tó gbé dání ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ sọ fún kó bọ́ sọ wá àti mọ̀ ẹ́ gbàbí tó bá wù ẹ́ lọ má bàa yé Kérúbù jẹ́. àti dé Jeremiah 21 la wà ẹ jẹ́ ká máa ka bíbélì wa lọ ọmọ àlè kan ò ní ìdí tíráàtì a máa kà á torí àìnímọ̀ náà lẹ́sẹ̀ ó ti lóun ò nímọ̀ ẹ bá mi táàgì ẹ̀ kó wá gbọ́rọ̀ Ọlọ́run torí bí ènìyàn ò bá nímọ̀ ó máa hùwàkiwà ó máa ṣèṣekíṣe ó máa sọ̀rọ̀ kọ́rọ̀ torí pé kò lẹ́kọ̀ọ́ kò nímọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kò ka bíbélì àwọn eléyìí wọn ti láwọn ò ráyè bíbélì oògùn burúkú ló wà lọ́wọ́ wọn má tẹ̀lé wọn o. àsọtẹ́lẹ̀ nípa ìṣubú Jerúsálẹ́mù wá gbọ́ àsọtẹ́lẹ̀ bí wọn náà ò bá fẹ́ ṣubú wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ tí ó tọ̀ Jeremáyà wá láti ọ̀dọ̀ Olúwa nígbà tí Sedekiah ọba rán Pásúrì ọmọ Mẹ́kíà àti Sáfáníà ọmọ Mèsáyà àlùfáà wípé béèrè èmi bẹ̀ ọ́ lọ́dọ̀ Olúwa fún wa nítorí Nebukadnesari ọba Bábélì sí ogun tiwa bóyá bí Olúwa yóò gbà wá lò gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ kí òun kí ó lè lọ kúrò lọ́dọ̀ wa gbọ́ ó ń sọ fún bá wa béèrè ogun ti dúró tì wá Nebukadnesari ti gbé ogun wá béèrè wípé ṣé Ọlọ́run máa gbà wá ẹjá tẹ̀síwájú.
nígbà náà ni Jeremáyà wí fún wọn pé báyìí ni ẹ̀yin yóò wí fún Sédékíà, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, wò ó, èmi ò yí ìhámọ́ra ogun tí ó wà ní ọwọ́ yín padà, èyí tí ẹ̀yin fi ń bá ọba Bábélì àti àwọn ará Kédíà jà, tí yóò dúró tì yín lẹ́yìn odi. Èmi ò kó wọn jọ sí àárín ìlú yìí, èmi tìkára mi yóò fi ọwọ́ nínà àti apá líle bá yín jà, pẹ̀lú ní ìbínú àti ní ìkáàánú pẹ̀lú ìbínú ńlá. Ṣé o ti rí wípé àwọn ò ní ìdí ọlọ́fà ná? O gbọ́, ogun dúró tì wọ́n pe wòlíì Jeremáyà bá wa béèrè lọ́wọ́ Olúwa. Nígbà tí ogun bá lè wá ní ẹ tọ̀ wòlíì lọ béèrè sọ́lọ́run máa gbà wá. Kí lolúwa wí? Olúwa ní màá dìde fúnra mi, ẹ má wọ́rì, màá jà pẹ̀lú ìbínú, màá jà pẹ̀lú iná. Ìwọ ò ní ìdí kó tẹ̀sí tó o bá ti wà nínú Kristi, o ò ní ìdí láti lọ mọ́ wọ́ fà kiri. Ìwọ ni wàá kàn pé bàbá rẹ pé bàbá mi, ẹ jà fún mi. Ó máa jà fún ẹ kọjá ọfà, ó máa jà fún ẹ kọjá iná, ó máa jà fún ọ tó o bá ti wà nínú ẹ, tí ayé rẹ bá ti wà nínú Kristi. Ó máa gbì ẹ́ ń jà, búburú kan kò ní ṣubú lù ẹ́, bẹ́ẹ̀ ni àrùnkarùn kò ní wọlé ẹ. Ìwọ ni kó o fi ayé rẹ fún Kristi. Ẹ jẹ́ tẹ̀síwájú. Èmi ò sì pa àwọn olùgbé ìlú yìí ènìyàn pẹ̀lú ẹranko, wọn ò ti pa àjàkálẹ̀ àrùn ńlá kú. Ṣé o ti gbọ́? Bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Tó o bá ti fi ọ̀rọ̀ rẹ lé Ọlọ́run lọ́wọ́, ó mọ ìgbésẹ̀ tó máa gbé. Ìwọ ò nídìí láti máa wá ewé kan kiri, ewé bomubomu, ewé ranran, ewé jomujomu. Ìwọ fi ọ̀rọ̀ rẹ lé lọ́wọ́ ẹni tó ṣẹ̀dá rẹ. Bàbá mi, ogun ayé ń pe ogun ọ̀run níjà nínú ayé mi, ẹ gbè mí níjà. Ó máa dìde tí ayé rẹ bá ti wà ńbẹ̀, tí ó dá ẹ mọ̀ wípé ọmọ ni ọ́, tí wò jẹ́ nílé orò jẹ́ ńlé egún ni o. Praise the Lord. Lẹ́yìn èyí ni Olúwa wí, èmi ò fi Sédékíà ọba Júdà àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ènìyàn tí ó wà ní àti àwọn tí ó kù ní ìlú yìí lọ́wọ́ àjàkálẹ̀ àrùn àti lọ́wọ́ idà àti lọ́wọ́ ìyàn. Èmi ò fi wọ́n lé Nebukadnesari ọba Bábélì lọ́wọ́, àti lé ọwọ́ àwọn ọ̀tá wọn, àti lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn. Yóò sì fi ojú idà pa wọ́n, kì yóò sì dá wọn sí, bẹ́ẹ̀ ni kì yóò sì ní ìyọnu tàbí àánú. Àti fún ènìyàn yìí ni kí ìwọ kí o wí pé, báyìí ni Olúwa wí, ṣáà wò ó, èmi ò fi ọ̀nà ìyè àti ọ̀nà ikú lélẹ̀ níwájú yín. Ṣé o ti gbọ́ ohun tí Olúwa wí? Ìwọ fi èmi, gbogbo àwọn ẹnikẹ́ni tí ò mọ̀ mí, màá fi wọ́n sí ọwọ́ ogun. Ìlú yẹn màá fi wọ́n sí ọwọ́ ogun. Ohun tó kàn máa wí fún wọn rèé ní tiwọn. Mo fi ọ̀nà ìyè àti ọ̀nà ikú sílẹ̀. Gbọ́ ohun tó wí o. Ikú lélẹ̀ níwájú yín. Ẹni tí ó bá jókòó ní ìlú yìí yóò ti ipa idà kú, àti nípa ìyàn àti nípa àjàkálẹ̀ àrùn. Ṣùgbọ́n ẹni tí ó bá bá a jáde tí ó sì ṣubú sí ọwọ́ àwọn ará Kédíà tí ó dúró tì yín yóò yè, ẹ̀mí rẹ̀ yóò sì dàbí ìyẹ̀fun. Mo fi ìwọ tó o bá ti gbọ́ràn sí àṣẹ mi tí mo pa fún yín, ikú wà wájú ìyèrè mú kan. Nínú kó o gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, kí n máa jà fún ọ, kó o wà nínú Kristi, kí n máa gbì ẹ́ níjà, ọ̀ kó o dití síbẹ̀ kí koríko mú kan. Nínú Kérúbù àti Séráfù, nínú kó o gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ìrere tí Kristi pa láṣẹ, ìrere tí bàbá Mósè wá pariwo fún wa ká máa ṣe, ká máa gbàdúrà, wàá ní ìsinmi àti ìfọ̀kànbalẹ̀. Òun kó o máa jẹ orò, kó o tún jẹ ilé egún, kó máa ṣe nǹkan tí Ọlọ́run ò fẹ́, mú kan. Ẹni tí ó gbọ́ o, nítorí èmi ti yí ojú mi sí ìlú yìí fún ibi, kì í sì ṣe fún rere, ni Olúwa wí. A ó fi lé ọba Bábélì lọ́wọ́, yóò sì fi iná kùn ún. O ti rí, Ọlọ́run ò ní fi ibi sí ìlú wa. Ìlú tí ò bá ti forí balẹ̀ fún Ọlọ́run, ìlú tí ò bá ti gbọ́ràn sí àṣẹ rẹ̀, Ọlọ́run máa yí ibi tì í. Ọlọ́run ló ní ibi lọ́dọ̀, òun ló ní ire lọ́dọ̀. Ṣó ti yé? Ìwọ ò ní ìdí láti lọ mọ́ sá kiri. Ìwọ ni kó o fi ọ̀rọ̀ rẹ lé lọ́wọ́.
fi ọ̀rọ̀ rẹ lọ̀, ohun gbogbo ló lè ṣe. Má gbèjà rẹ. Bí èèyàn bá sì ọ́, mo mọ̀ wípé ọlọ́fà iná mọ̀jọ̀ báyìí èèyàn kan ló ṣẹ́ tán bẹ̀rẹ̀ sí ranjú wọ̀n, tán bẹ̀rẹ̀ sí fo oògùn lérí. Má fo oògùn nídìí oògùn. Rán bàbá mi, ẹ ṣèdájọ́ ẹ̀. Bàbá mi, mo fi lé yín lọ́wọ́, ẹ gbè mí níjà. Èèyàn ò nídìí oògùn, ò nídìí kó máa wọ́fà iná kiri ayé, ò ń ṣe wàhálà kiri ni, ò nídìí gbogbo yẹn. Ọlọ́run jàjọ oògùn lọ, ajẹ́bí iná gangan lórúkọ ẹ̀. Ìdájọ́ lórí ìdílé ọba Júdà àti fún ilẹ̀ ọba Júdà, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ilé Dáfídì, báyìí ni Olúwa wí, mú ìdájọ́ ṣẹ ní òwúrọ̀, kí o sì gba ẹni tí ó lọ lọ́wọ́ gbà kúrò ní ọwọ́ aninilára, kí ìbínú mi kí ó má bàá jáde bí iná, kí ó sì máa sì jó, tí kì yóò sí ẹni tí ó pa á nítorí búburú ìṣe yín. Wò ó, èmi ò dojúkọ yín, olùgbé àfonífojì àti ti òkúta pẹ̀tẹ́lẹ̀, ni Olúwa wí. Ẹ̀yin ò tilẹ̀ wí pé, ta ni yóò kọlù wá, àti ta ni yóò wọ́ ìlú ibùgbé wa? Ṣùgbọ́n èmi ò jẹ yín ní ìyà gẹ́gẹ́ bí èso iṣẹ́ yín. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run ò ní jẹ wá níyà. Iṣẹ́ ọwọ́ rẹ gbọ́dọ̀ jẹ́ mímọ́, ayé rẹ gbọ́dọ̀ jẹ́ mímọ́, ìwà rẹ gbọ́dọ̀ jẹ́ mímọ́, ìjọ rẹ gbọ́dọ̀ jẹ́ mímọ́. Èso tó máa so gbọ́dọ̀ jẹ́ èso tó yè, èso tó jẹ fún ìrònúpìwàdà, kọ́lọ́run má bàá jẹ yà. Ṣùgbọ́n èmi ò jẹ yín níyà gẹ́gẹ́ bí èso iṣẹ́ yín, ni Olúwa wí. Èmi ò sì dá iná nínú igbó rẹ̀ kí ó lè jó gbogbo agbègbè rẹ. Lórúkọ Jésù Kristi, iná ò ní jó agbègbè wa. Ọlọ́run ò ní jẹ wá níyà. Àwa ni ká gbọ́ràn, àwa ni ká gbẹ́kẹ̀lé. Ìwọ tó o bá ti ta sí àgẹ̀rẹ̀ sí ohun tí Ọlọ́run gbé kalẹ̀ nínú kérúbù àti séráfù, Ọlọ́run máa jẹ yíyà o. O máa rí ìyà lọ́wọ́ Ọlọ́run, torí wípé kì í ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ ló ń ṣe. A ti wà ní 22. Báyìí ni Olúwa wí, iṣẹ́ tí Jeremáyà jẹ́ fún ìdílé ọba Júdà. Iṣẹ́ tí Ọlọ́run rán rèé. Wòlíì, ohun tí Ọlọ́run bá rán wa la máa ń jẹ́. Kì í ṣe wípé wàá kàn máa lanu gbàgà, wàá bọ́ síta, wàá máa sọ nonsense lẹ́nu. Ohun tí Ọlọ́run bá fi sí wa tó rán wa, òun ni wàá wá jẹ́ fún ọmọ aráyé. Kì í ṣe pé kó wá máa fi oògùn lérí, kó wá máa fo oògùn bragado. Báyìí ni Olúwa wí, sọ̀kalẹ̀ lọ sí ilé ọba Júdà, kí o sì sọ ọ̀rọ̀ yìí níbẹ̀, sì wí pé, gbọ́ ọ̀rọ̀ Olúwa ọba Júdà, tí ó jókòó ní ìtẹ́ Dáfídì, ìwọ àti àwọn ìránṣẹ́ rẹ àti àwọn ènìyàn rẹ tí ó wọlé àti àwọn ènìyàn rẹ tí ó wọlé ẹnu bodè wọ̀nyí. Báyìí ni Olúwa wí, mú ìdájọ́ àti òdodo ṣẹ, kí o sì gba ẹni tí a lọ́ lọ́wọ́ gbà kúrò lọ́wọ́ aninilára. Kí o má ṣe fi agbára àti ìkà lo àlejò, aláìní baba àti opó. Bẹ́ẹ̀ ni kí o má ṣe ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Níhìn yìí, ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ gbọ́ ohun tí Olúwa wí? Gbogbo àwọn ọmọ séráfù, gbogbo àwọn ọmọ orímọládé, gbogbo ìwọ tó ń wọ sùtánà, ìwọ aláṣọ funfun, kò yọ sẹ̀lẹ̀ ńlẹ̀, kò yọ CAC sílẹ̀. Gbogbo ìwọ ọmọ kìrìsìtẹ́nì, kò yọ dípà. Gbogbo ìwọ tó ní ọmọ lẹ́yìn Kristi nìyẹn, kò yọ yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé, gbogbo ẹ̀yin tẹ́ ń jáde, ṣé o gbọ́ ohun tí Olúwa wí? Báyìí ni Olúwa wí, mú ìdájọ́ àti òdodo ṣẹ.
ẹ mú ìdájọ́ àti kíni o òdodo ṣẹ, kí o sì gba alọ́nilọ́wọ́gbà gbogbo ènìyàn tí ayé ti lọ́ lọ́wọ́ gbà kó o gbà wọ́n sílẹ̀. Àwọn aninilára, kí o má ṣe fi agbára àti ìkà lo àlejò, má fi agbára àti ìkà lo àwọn àlejò rẹ. Àwọn ẹni tí o mọ̀ wípé àlejò làwọn eléyìí, má fi kíni o má lo ìwà ipá fún wọn. Aláìní baba àti opó, bẹ́ẹ̀ ni kí a má ṣe ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣé kìí ṣe ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ilẹ̀ ń ta sílẹ̀ báyìí? Ṣé kìí ṣe ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ fi ń ṣagbára? Ẹ̀jẹ̀ àwọn ọmọ ológo lẹ fi ń wó kìkì, lẹ fi ń wá ipò. Ọlọ́run ní kẹ́ ẹ kíyèsí, ẹ má ṣe bẹ́ẹ̀. Nítorí bí ẹ̀yin bá ṣe nǹkan yìí nítòótọ́, nígbà náà ni àwọn ọba yóò wọlé ẹnubodè ìlú yìí, tí wọn ó jókòó lórí ìtẹ́ Dáfídì, tí yóò gún kẹ̀kẹ́ àti ẹṣin, òun àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti ènìyàn rẹ̀. Ṣùgbọ́n bí ẹ̀yin kì yóò bá gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, èmi tìkálára mi búra, ni Olúwa wípé, ilé yìí yóò di ahoro. Gbọ́, ṣé o ti gbọ́? A ṣe kí ni o? A di ahoro bó o bá ti gbọ́ àṣẹ Ọlọ́run. Ọlọ́run sọ fún àwọn ìran Dáfídì nígbà yẹn, ilé Júdà, ẹni tó jókòó lórí ìtẹ́ Dáfídì, bẹ́ẹ̀ bá ti gbọ́ràn, bẹ́ẹ̀ bá ti gbọ́, ọba Nebukadnésárì ń bọ̀ o, ó máa kó yín ní ẹrú. Tí ẹ bá dẹ̀ ti gbọ́ ọ̀ràn sí àṣẹ mi, èmi ò sọ ìlú yín di ahoro. Ẹ̀yin ọmọ Séráfù ìran Júdà yẹn nìyí o, ìran ọmọ Júdà, bẹ́ẹ̀ bá ti gbọ́ràn, Olúwa lòun ò sọ ilẹ̀ yín di ahoro. Ilẹ̀ wa ò ní dahoro, Nàìjíríà ò ní dahoro. Ẹ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ẹ tẹ̀síwájú o. Nítorí báyìí ni Olúwa wí fún ilé ọba Júdà, Gileadi ni ìwọ sinmi orí Lẹ́bálónì, síbẹ̀ lóòótọ́ èmi ò sọ di aginjù àti ìlú tí a kò gbé inú wọn. Èmi ò ya àwọn apanirun sọ́tọ̀. So ti gbọ́, so ti ní wípé Ọlọ́run fúnra ẹ̀. Oh God, oh God, oh God, oh God. Ṣé o ti rí ogun Boko Haram tó wà lónìí? Ọwọ́ Ọlọ́run ló ti wá o. Ṣé o gbọ́? Kí ni mo ló ti wá? Ọwọ́ Ọlọ́run ni ogun Boko Haram ti wá. Ọlọ́run fúnra ẹ̀ ló fi Boko Haram, òun ló fi ń ṣe pàṣánà Nàìjíríà, torí wípé ẹ ti kúrò nílànà Ọlọ́run. Gbọ́ bí tí mo fẹ́ kà yìí, gbọ́ o. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rẹ̀ wípé Ọlọ́run mọ̀ sí Boko Haram tó wà. Gbọ́. Èmi ò ya àwọn apanirun sọ́tọ̀ fún ọ, olúkúlùkù pẹ̀lú ìhámọ́ra rẹ̀. Wọ́n ò sì ké àṣàyàn igi kédárì rẹ lulẹ̀, wọ́n ò sì sọ wọ́n sínú iná. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè kì yóò ré kọjá lẹ́bàá ìlú yìí. Wọ́n ò wí ẹnìkan fún ẹnìkejì rẹ̀ pé, èéṣe tí Olúwa ṣe báyìí sí ìlú ńlá yìí? Nígbà náà ni wọ́n ò dáhùn pé, nítorí tí wọ́n ti kọ májẹ̀mú Olúwa Ọlọ́run wọn sílẹ̀. Ṣé o ti gbọ́? Ọlọ́run fún rẹ̀, ó ní bẹ́ẹ̀ bá ti gbọ́ràn, màá yan àwọn apanirun sọ́tọ̀. Wọ́n máa ké gbogbo igi yín lulẹ̀, gbogbo èèyàn yín wọ́n máa ké wọn lulẹ̀. Àwọn ènìyàn wá béèrè wípé kí ló dé tí gbogbo ibi yìí wà? Kí ló dé tí wọ́n pààyàn? Kí ló dé tí bí fi wà? Wọ́n wá máa sọ pé torí wípé ẹ ti kọ májẹ̀mú Olúwa sílẹ̀, torí wípé ẹ gbọ́ràn, ẹ nífi ara yín, ìkànnì yín, bámúbámú ni mo yó, ẹ ń febi pa mẹ̀kúnnù, ẹ mọ̀ borí làwọn kan ẹ̀yin kówó jẹ, àwọn kan ń jìyà. So ti rí pé Ọlọ́run ni ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí báyìí, ìlú ò fararọ, ọwọ́ Ọlọ́run wà ńbẹ̀, torí wípé àgbọ́ràn, ẹ nífẹ̀ẹ́ àṣẹ tí Ọlọ́run pa fún wa, níbẹ̀rù Ọlọ́run mọ́. Oníkálùkù ń hùwà tara rẹ̀, òun ló ṣe sọ eléyìí. Màá yan apanirun sọ́tọ̀, èmi fúnra mi ni màá yàn wọ́n sọ́tọ̀ láti pọ́n yín lójú, torí pé ẹ ti kọ májẹ̀mú mi sílẹ̀. Mo sọ fún wa wípé bógun kan bá ń jà lú, Ọlọ́run mọ̀ sí.
ogun kan ò lè ṣàìdé dìde kó máa jàlú. Àwọn ìyá àgbà Ọlọ́run ló dá wọn. Ọlọ́run fi àwọn ìyá àgbà ṣe pàṣán fún ọmọ aláìgbọ́ràn. Èmi àti ẹ ti kà lọ́sẹ̀ tó lọ. Àwọn ìyá àgbà ò sáàdé ṣiṣẹ́ o, Ọlọ́run ló máa ń ọpẹ́rẹ́tì nínú wọn. Tó bá ti ní kán dìde wọ́n á dìde. Ṣùgbọ́n gbà tọ́lọ́run gbà tí Ọlọ́run wá rí pé iṣẹ́ ìkànnà fi ń ṣe, wọn ò wá ṣe ní dáadáa. Tọ́lọ́run ní kán máa fi ṣe ìkà, ó fi wọ́n sílẹ̀. Ọlọ́run ló gbé wọn dìde o. Àwọn apanirun tó ń panirun yìí ọwọ́ Ọlọ́run ni o, torí pé ẹ ti kọ májẹ̀mú Ọlọ́run sílẹ̀. Ẹ já tẹ̀síwájú gbọ́. Nígbà náà ni wọ́n ò dáhùn pé nítorí tí wọ́n ti kọ májẹ̀mú Olúwa Ọlọ́run wọn sílẹ̀, tí wọ́n fi orí balẹ̀ fún ọlọ́run mìíràn, wọ́n sì ń sìn wọ́n. Ṣé o ti gbọ́? Ṣé kìí sọ ọlọ́run mìíràn lẹ́ ń sìn ní Áfíríkà báyìí? Nàìjíríà, ọlọ́run wo lẹ́ ń sìn? Ṣé kìí ṣe ọlọ́run mìíràn lẹ́ ń sìn? Mo béèrè. Ẹni tí wọ́n rán wá sí Áfíríkà yìí, Saint Moses Orímọládé, ìsìn Jésù náà ní kẹ́ máa ṣe. Ìsìn wo lẹ́ ń sìn lórílẹ̀‐èdè tá a wà yìí? Ìsìn tá à ń sìn lórílẹ̀‐èdè yìí ó pé gba oògùn, àwọn oríṣiríṣi ère, ẹlòmíì ère ló ń forí balẹ̀ fún. Wọ́n sì rán Saint Moses Orímọládé wá sí Áfíríkà. Máa lọ fi Jésù hàn wọ́n. Ìsìn Jésù ni mo fi lélẹ̀ fún yín. Lọ máa jẹ́ kán mọ Jésù Kristi. Sọ́lọ́run yẹn lẹ̀ ń sìn báyìí, sóhun lẹ̀ ń sìn. Ẹ ti lọ forí balẹ̀ fún mi. Òun nìyà ṣe ń jẹ yín. Tẹ́ ẹ̀ bá mọ ibi tí ìyà ti wá báyìí, ibi tí ìyà orísun ìyà ti wá sí Nàìjíríà, tí àwọn ọmọ ẹlẹ́ran tó fi ń jẹ egun, tọ́mọ aláṣọ tó fi ń wọ àkísà, òun ni wípé Jésù náà ní kí gbogbo yín jẹ́wọ́ rẹ̀. Ẹ̀sìn Ògún awo tí Ọlọ́run ti pa láṣẹ wípé ilẹ̀ tẹ́ ń lọ yẹn o, ẹ gbọ́dọ̀ so Ògún tí wọ́n ń ṣe ń bẹ̀ o. Òòṣà ni wọ́n sì ń bẹ̀ o, ẹ gbọ́dọ̀ ṣe o. Bọ̀ ẹ gbọ́ràn o. Òòṣà àti Ògún lẹ lọ ń ṣe o. Ìdí tí ìyà fi ń jẹ wá nìyẹn o. Ìdí tán fi yan apanirun sọ́tọ̀ nìyẹn o, tí wọ́n fi ń pọ́n oníkálùkù lójú. Lórúkọ Jésù Kristi, a ò ní jìyà bí apànìyàn. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Wọ́n ti fi orí wọn balẹ̀ fún ọlọ́run mìíràn, wọ́n sì ń sìn wọ́n. Béèrè lọ́wọ́ rẹ̀, ṣé kìí sọ ọlọ́run mìíràn ló ń sìn? Iṣẹ́ tí Jeremáyà jẹ́ nípa Jóásì. Ẹ má ṣe sọkún fún òkú, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe pohùnréré rẹ̀, ṣùgbọ́n ẹ sọkún ẹ̀dùn fún ẹni tí ó lọ, nítorí kì yóò padà wá mọ́, kì yóò sì rí ilẹ̀ rẹ̀ mọ́. Nítorí báyìí ni Olúwa wí fún Sálúmù ọmọ Jósíà ọba Júdà, tí ó jọba ní ipò Jòsáyà bàbá rẹ̀, tí ó jáde kúrò níyìí pé òun kì yóò padà wá mọ́, ṣùgbọ́n yóò kú ní ibi tí a mú ní ìgbèkùn lọ, kì yóò sì rí ilẹ̀ yìí mọ́. Praise the Lord. Ṣé o ti gbọ́? Ẹ má sunkún fún òkú, ṣùgbọ́n ẹ sunkún fún ẹni tó lọ, wípé kò ní lè padà wá mọ́. N ta fi máa ń dárò náà nìyẹn. Ó dẹ̀ lọ àní rí mọ́. Òun ni ohun tán ní ẹ sunkún fún nìyẹn. Praise the Lord. À ń pohùnréré ẹkún torí pé ẹ̀dùn ọkàn wípé ẹni yẹn ó ti kú, a ò tún rí mọ́. Iṣẹ́ tí Jeremáyà jẹ́ nípa Jóákímù. Ègbé ni fún ẹni tí ó kọ́ ilé rẹ̀ tí kìí ṣe nípa ti òdodo. Ṣé o gbọ́? Ègbé ni fún ọ gbogbo ìwọ tó kọ́ ilé rẹ lórí irọ́. Ègbé ni fún ìwọ tó ń ṣọ̀tẹ̀. Ègbé ni fún ọlọ́tẹ̀. Ègbé ni fún ọlọ́fà iná. Ègbé ni fún abanijẹ́. Ègbé ni fún ìkà ènìyàn. Ègbé ni fún ẹni tó kọ́ ilé rẹ̀ tí kìí ṣe nítorí òdodo. Òun parọ́, òun pètè láti ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, láti gba pátá nídìí wọn, láti ba ayé wọn jẹ́, láti mú wọn ṣìnà, láti mú wọn kọsẹ̀. Ègbé ni fún ẹ, torí iṣẹ́ tí Kristi rán ọ kọ́ ló ń ṣe. Ègbé ni fún ẹni tí ó kọ́ ilé rẹ̀ tí kìí ṣe nípa ti òdodo, àti ìyẹ̀wù rẹ̀ tí kìí ṣe nípa ẹ̀tọ́, tí ó lọ iṣẹ́ ọwọ́ aládùúgbò rẹ̀ lọ́fẹ̀ẹ́, tí kò fi èrè iṣẹ́ rẹ̀ fún. Òun lo iṣẹ́ aládùúgbò rẹ̀. Ẹ̀yin pásítọ̀ kan wà, wọ́n ti mú, mo gbọ́ kèsì yín,
wọ́n lẹ́yìn òjẹ́lé orò jẹ́lé egún ni yín, oúnjẹ tó tọ́ sáwọn ọmọ instrumentalist ẹ jẹ́ mọ́ ti yín, àwọn workers yín ẹ lò wọ́n bí omi òjò, ẹ̀yin sì rèé ẹ̀ ń gba táìtì ìdá mẹ́wàá o, ẹ ní káwọn ọmọ ìjọ yín wá dáwó o, àti wá yọ nínú owó tí wọ́n dá kẹ fún àwọn ọmọ tí wọ́n ń ṣiṣẹ́ lójú méjèèjì. àwọn ọmọ Léfì, bàbá kan jáde níjẹta àbíjọ́wò, ó bẹ̀rẹ̀ sí sunkún, ó ń tú àṣírí ẹ̀yin tẹ́ wà lórí òkè Ọlọ́nkọ́lé nìbàdàn, ó ti tú àṣírí ìwọ Ṣeun. Iná Pitì ti kú, ìyàwó Iná Pitì àti gbogbo ẹ̀yin ọmọ Iná Pitì tẹ́ wà ní orí òkè Ọlọ́nkọ́lé, ó lẹ́yìn lẹ dáa, ó ní ṣùgbọ́n Ṣeun Gbénga, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí òkè yẹn ẹ fẹ́ bà orí òkè yẹn jẹ́ àmì. Orí òkè Ọlọ́nkọ́lé tó jẹ́ bàbá Mósè fúnra ẹ̀ báyìí ló tẹ̀ ẹ́, tó rán àwọn bàbá Adéjùmọ̀ gbogbo wọn yẹn lọ tẹ̀bẹ̀dú ẹ bẹ̀rẹ̀ sí ṣèṣì ń bẹ̀. ẹ̀yin fẹ́ fi àtijẹ àti mu yín nọ́nsẹ̀nsì tẹ́ ń ṣe, ẹ fẹ́ fi bà orí òkè Àgélú orí òkè Ọlọ́nkọ́lé jẹ́. ẹ ti ṣe ti ẹ̀rìnmọ̀ darí pẹ̀lú ìjẹkújẹ, gbogbo orí òkè Séráfù lẹ ti bàjẹ́ pẹ̀lú owó. ènìyàn ò lè gùn kiri kó lòun fẹ́ orí òkè mọ́, bẹ́ẹ̀ bá ti ń gbowó ọpẹ́, owó gbá, owó ìkọ́lé, owó ẹrú, owó ọ̀nà, owó àrà, tẹ́ ẹ bá ti túmọ̀ ẹ tún máa fi túmọ̀ gbowó níbi tẹ́ ẹ ṣòṣìdé. ńgbà bẹ́ẹ̀ bá tún wá gba gbogbo owó yẹn o, àwọn ọmọ tí wọ́n wá ń ṣiṣẹ́ lábẹ́ Léfì yín tẹ́ ẹ ti gba gbogbo owó bíi mílíọ̀nù sí wọ àpò yín, ẹ yọ 5,000 olórí burúkú tí ò ní bá yín wáyé ọjọ́ míì, ẹ yọ 5,000 fún wọn. kí ni 5,000 fẹ́ rà ní ayé tá a wà yìí mọ́? 5,000 mo kó dání lẹ́yìn kò ra káàdì 20 GB, kò ra dátà 20, ó bá fẹ́ ra 20 GB nísìnyí 7,500 ni. kí ni 5,000 fẹ́ rà? kó tó ṣe báyìí 5,000 ti tán. bọ̀bọ́ yẹn ó sinú rò, ó jára rẹ̀ sí òwò. ìgbà tẹ́ ẹ máa jáde ẹni ó ya wèrè, ẹni wèrè ló yà. sọ fún mi wípé irọ́ ni bọ̀bọ́ yẹn pa. ìgbà tí èmi gẹ́gẹ́ sì máa ń lọ orí òkè kiri, ṣé mi ò rárìísá gbogbo yín ni? ohun tó sọ yẹn kì í ṣe rọ́, èmi fúnra mi mọ̀ yín, mo mọ̀ yín gbogbo ẹ̀yin orí òkè Àgélú, orí òkè Ọlọ́nkọ́lé, orí òkè Ẹ̀rìnmọ̀, orí òkè Ìkàrẹ́, gbogbo orí òkè lẹ ti bàjẹ́ pẹ̀lú nọ́ńsẹ̀nsì tẹ́ ń ṣe kiri. gbogbo orí òkè Séráfù lónìí ẹ ti sọ di olówó, ẹ ti sọ di jẹun. ẹ lẹ́yìn tẹ́ wà lórí òkè máa jẹun, ó di dandan kẹ́ ẹ jẹun. ẹni tó pè yín sójú iṣẹ́ máa bọ́ yín. ẹnu ìtọrẹ àánú táwọn èèyàn bá ti dá, agbowó Ọlọ́nkọ́lé, agbowó Ọlọ́nsàlẹ̀, agbowó gbá, owó sọ̀kalẹ̀, owó gbogbo ẹ̀, ńgbà ẹ bá dájọ́ ẹ jòkó tí kẹ́ ẹ jọ pin. kì í ṣe wípé kẹ́yìn kan jókòó kẹfẹ́ láti kẹ máa jẹ́ ẹ máa fìyà jẹ àwọn kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà làwọn pásọ̀, wọ́n nígbà tẹ́ ẹ bá ṣe ẹ gbowó àwọn tó wá bá yín ṣiṣẹ́ nínú ilé Olúwa, ẹ pé píríntà àti sanwó píríntà àdọ̀ràn, ẹ ní wípé kó fi ṣiṣẹ́ Olúwa, kí píríntà kó má gbowó kó bá yín kun chọ́ọ̀chì. ṣé bí wọ́n ṣe ń ṣe nìyẹn? ṣé òun náà á lè fìdí ilé ẹ̀? ṣé bí ìgbàgbọ́ ṣe rí nìyẹn? ṣé tí Jésù ṣe wí nìyẹn? ṣé bó gbọ́n tó wí níbí báyìí? ṣé o gbọ́n tí mo kà? ẹ̀yin ń gbowó, ẹ̀ ń pe àwọn míì ṣiṣẹ́, ẹ̀ ní sanwó fún wọn. ẹ rí wípé Ọlọ́run á bi yín léèrè. Ọlọ́run máa bi yín, ẹ̀ ń febi pa wọ́n. ìgbà tó bá yà ẹ́ níwọ̀n ṣiṣẹ́ yín, ẹ̀ láwọn ọmọ onígangan wọ́n lọ ń lùlù níta, wọ́n ṣe ní lùlù níta. ṣé wọ́n ní jẹun? ṣé wọ́n ní bọ́yàwó? ẹ̀yin nìkan ń pa gbogbo owó, ẹ̀ ń dà sápò, ẹ̀ ń ra mọ́tò, ẹ̀ ń fẹlá, àwọn ọmọ ìjọ yín rùn pa. Ọlọ́run á bi yín o, Ọlọ́run á bi yín. tó o bá gbowó, gbogbo àwọn wọ́kàsì nínú ilé Olúwa
o gbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn, torí tán bá lọ gbaṣẹ́ yẹn níta wọ́n mọye tán máa ṣáàjì yín, wọ́n mọye tán máa gbà á. Kì í ṣe pé kó sọ fún wọn pé àtọ́ wọ́n fi ṣiṣẹ́ fọ́lọ́run ni, ìwọ ò ṣe fi ṣiṣẹ́ kó ní kán má dáwó nínú chọ́ọ̀chì, ìwọ ò ṣe ní kán má mówó ọpẹ́ wá. Ẹ lọ change o, àti pásítọ̀ àti wòlíì àti kérúbù àti aláṣọ ara, ẹ mọ́ jègún mọ́yán. Gbogbo àwọn workers tó ń ṣiṣẹ́ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn, ẹ má jègún mọ́yán o. Ṣé bó gbọ́ ohun tí mo kà ń bí? Tí kò lo iṣẹ́ aládùúgbò rẹ̀ lọ́fẹ̀ẹ́, tí kò fi èrè iṣẹ́ rẹ̀ fún un. Ẹ̀ ń lo iṣẹ́ aládùúgbò yín lọ́fẹ̀ẹ́, èrè iṣẹ́ rẹ̀ ẹ̀ fi fún, ẹ̀yin nìkan lẹ̀ ń dá jẹ. Ọlọ́run á bì ọ́. Tí ó wí pé èmi ò kọ́ ilé tí ó ní ìbò fún ara mi àti ìyẹ̀fun ńlá, tí òkè ojú fèrèsé fún ara rẹ̀, tí ó fi igi kédárì bò ó, tí ó sì fi àjẹ́ kùn ún. Ìwọ wá jọba, nítorí ìwọ fi igi kédárì díje. Bàbá rẹ kò ha jẹ, kò ha mu, òun sì ṣe ìdájọ́ àti òdodo. Nítorí náà ó dára fún un. Ó dájọ́ ọ̀ràn tálákà àti aláìní, ó dára fún un. Bí a ti mọ mí kọ́ èyí bí, ni Olúwa wí, ṣùgbọ́n ojú rẹ àti ọkàn rẹ kì í ṣe fún ohunkóhun bí kò sí ojú kòkòrò rẹ. Ojú kòkòrò, ẹ mọ́ jègún mọ́yán. Bẹ́ẹ̀ bá pe àwọn òṣìṣẹ́, ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú church. Ẹ̀yin orí òkè gbogbo, ẹ má bà orí òkè Séráfù jẹ́. Orí òkè Ọlọ́run kọ́lé, ẹ má bà á jẹ́. Ẹ̀yin Ọlọ́run kọ́lé, wọ́n ti mú ẹ̀sùn yín wá fún wa. Ẹ má bà orí òkè Ọlọ́run kọ́lé jẹ́, torí owó, torí àtijẹ. Wọ́n lẹ̀ ẹ̀tún ṣe géè, ẹ̀yin ọmọ àlè, wọ́n lẹ̀ ń ṣe géè lórí òkè. Wọ́n ní ẹ̀yìn kí náà porúkọ ẹ̀, bàbá Ìbàdàn yìí wọ́n ló ti gbé Oríyọmí. Mo ń mú ọ̀rọ̀ yẹn bọ̀ fún, mo ń mú prógàmù yẹn gangan bọ̀. Ó ní mo máa sọ̀rọ̀ lé lórí ní agbára Ọlọ́run Mósè Orímọládé ní Monday. Torí bọ̀bọ́ yẹn ti jáde fún rẹ̀, màá ju fídíò rẹ̀ fún yín, gbogbo yín máa wò ó, ẹ̀yin fúnra yín máa wò ó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ohunkóhun bí kò sí ojú kòkòrò rẹ, àti láti ta ìjà aláìṣẹ̀ sílẹ̀, àti láti ṣe aninilára àti agbára. Nígbà náà báyìí ni Olúwa wí, nítorí Jóákímù ọmọ Jòsáyà ọba Júdà, wọn kì yóò ṣọ̀fọ̀ fún un wípé ó ṣe arákùnrin mi tàbí ó ṣe arábìnrin mi. Wọn kì yóò ṣọ̀fọ̀ fún un pé ó ṣe Olúwa tàbí ó ṣe ọlọ́lá. A ó sin ní ìsìnkú kẹ́tẹ́kẹ́tẹ́ tí a wọ̀ ní aṣọ jùnù kúrò ní ẹnubodè Jerúsálẹ́mù. Ṣó ti gbọ́? O ti gbọ́ ohun tí Ọlọ́run sọ nípa kíni o? Nípa Jóákímù. Torí iṣẹ́ búburú tí Jóákímù ṣe, ó ní kò sí ẹni tó máa sunkún fún, torí iṣẹ́ búburú tí wọ́n ti ṣe. Orí ìdájọ́ tí Ọlọ́run gbé fún ẹlòmíì tó bá ti ṣeṣẹ́ bí, òun ni wípé á kú ikú jálajàla. Kò sẹ́ni tó máa lè rí ìsìnkú ẹ̀ sí. Ẹ jẹ́ ká ṣe dáadáa, ẹ jẹ́ ká ṣe rere. Mo ń mú ọ̀rọ̀ orí òkè Ọlọ́run kọ́lé bọ̀ ní ọjọ́ Monday. Gbogbo orí òkè pátápátá mo ti sọ rí. Gbogbo èyí tá a ṣẹ̀ wá ń gbọ́n sí, ẹ̀sùn yín ti kún lórí òkè Ọlọ́run kọ́lé, ó ti kún. Iṣẹ́ tí Jeremáyà jẹ́ nípa ohun tí yóò ṣẹlẹ̀ sí i. Gòkè lọ sí Débálónì, kí o sì gbé ohùn rẹ sókè ní Báṣánì, kí o sì kígbe láti Àbàrímù, nítorí a ti ṣẹ́ gbogbo olùfẹ́ rẹ tútú. Èmi ti bá ọ sọ̀rọ̀ ní ìgbà ire rẹ, ìwọ wípé èmi kì yóò gbọ́.
èyí ni ìwà rẹ láti ìgbà èwe rẹ wá tí ìwọ kò sì gba ohùn mi gbọ́. Bàbá màmá, ṣé ìwọ náà gba ohùn Olúwa gbọ́ bí? Ṣé o gba ohùn rẹ̀ gbọ́? Àbí ìfi ọkàn rẹ ló ń ṣe? Èfúùfù yóò fẹ́ gbogbo olùṣọ́ àgùntàn rẹ lọ, àti àwọn olùfẹ́ rẹ yóò lọ sínú ìgbèkùn. Nítòótọ́ ní wákàtí náà ni ojú yóò tì ọ́, ìwọ ò sì dààmú nítorí gbogbo búburú rẹ. Ìwọ olùgbé Lébálónì tí ó tẹ́ ìtẹ́ sí orí igi kédárì, ìwọ ti jẹ́ òtòṣì tó nígbà tí ìrora bá dé bá ọ, ìrora bí obìnrin tí ń rọbí. Gbogbo àwọn ará Lébálónì nìyẹn o. Ẹ rí ìgún tí Ọlọ́run fi wọ́n gún torí pé wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, torí pé wọ́n gbọ́ ohun tí Ọlọ́run wí mọ́, ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn, wọn kò ṣe é. Ọlọ́run ní ibi máa ṣe kí ni o? Ibi máa dé bá wọn. Ibi ò ní dé bèmi àti ẹ. Gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ìdájọ́ Ọlọ́run lórí Jóákínì. Bí èmi ti wà ni Olúwa wí, bí Kóníà ọmọ Jóákímù ọba Júdà tilẹ̀ jẹ́ òrùka èdìdí lọ́wọ́ ọ̀tún mi, síbẹ̀ èmi ò fà ó tu kúrò níbẹ̀. Ṣé o gbọ́? Hello? Ṣé o gbọ́? Bó o tilẹ̀ jẹ́ àṣàyàn níwájú Ọlọ́run, bó o tilẹ̀ jẹ́ wípé ọmọ lójú mi, tí iṣẹ́ ọwọ́ rẹ burú tó jẹ́ ìkànnì ọ́, ìwọ Jóákímù, màá fà ọ́ tu kúrò. Bàbá màmá, ọ̀rọ̀ yẹn bá ìwọ náà wí. Ò bá jẹ́ránṣẹ́ Ọlọ́run, bó o bá jẹ́ ìkà ènìyàn, ọ̀dájú, abatọmọlàkejì jẹ́, Ọlọ́run lòun máa fà ọ́ tu kúrò. Ó máa fà ọ́ tu ti gbòǹgbò ti gbòǹgbò. Ọlọ́run ò dá ẹ mọ̀. Táìtù nìkan ló ń gbé kiri. Èmi ò fi ọ́ lé ọwọ́ àwọn tí ó wá ẹ̀mí rẹ, àti ilé ọwọ́ ẹni tí ìwọ bẹ̀rù rẹ̀, àní ilé ọwọ́ Nebukadnesari ọba Bábélì àti ọwọ́ ará Kédíà. Èmi ò tì ọ́ sóde, àti ìyá rẹ tí ó bí ọ sí ilẹ̀ mìíràn, níbi tí a kò bí yín sí, níbẹ̀ ni ẹ̀yin ò kú. Ó ti gbọ́? Jóákínì nìyẹn o. Gbogbo ẹ̀ṣẹ̀ tí Jóákínì ti ṣe tọ́lọ́run pa láṣẹ, àwọn ló mú ẹ̀ṣẹ̀ wọn tún pọ̀ ju ti bàbá wọn lọ, ló mú ibi wá sórí ilẹ̀ Jerúsálẹ́mù, ilẹ̀ Júdà, tí wọ́n ṣe rándanràndan lórí ọba, lórí oyè tí wọ́n jẹ. Ìjìyà wọn rèé o. Ṣùgbọ́n ilẹ̀ náà tí ẹ̀yin fẹ́ ní ọkàn yín láti padà sí, níbẹ̀ ni ẹ̀yin kì yóò padà sí mọ́. Ọkùnrin yìí, Kóníà, ohun èlò ẹlẹ́gàn fífọ́, àní bí òun á dàbí ohun èlò tí kò ní ẹwà lára bí, èéṣe tí a ti fì wọ́n jáde, òun àti irú ọmọ rẹ̀, tí a sì lé wọn jáde ní ilẹ̀ tí wọn kò mọ̀. Ilẹ̀, gbọ́ o, ibi tí ilẹ̀ ti wá rèé. Ilẹ̀, gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí, ẹ kọ̀wé pé ọkùnrin yá aláìlọ́mọ ni, ẹni tí kì yóò rí rere ní ọjọ́ ayé rẹ̀, nítorí ọ̀kan nínú irú ọmọ rẹ̀ kì yóò rí rere, tí yóò fi jókòó lórí ìtẹ́ Dáfídì, tí yóò sì fi tún jọba lórí Júdà. Oh God, lórúkọ Jésù Kristi, èmi àti ẹ máa rí rere, a máa gbé rere ṣe bó ti gbọ́. Àwọn kan wà tí wọ́n ti fi ilẹ̀ bú nítorí tiwọn. Kò sí ilẹ̀ tí wọ́n lè tẹ̀ tó lè mú rere wá bá wọn bí kò ṣe ibi. Ọlọ́run ò ní filẹ̀ ré nítorí tiwa o. Ibi tá a máa ṣe tá a fi ilẹ̀ ré nítorí tiwa, Ọlọ́run ò ní jẹ́ ká ṣe é. Òun ni wípé ayé rẹ gbọ́dọ̀ gbọ́ràn. O gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. O ò gbọ́dọ̀ ṣe bí. O ò gbọ́dọ̀ bá tọmọlàkejì jẹ́. Òjálé onílé bo tiẹ̀ mọ́lẹ̀. Adáfọ́ ọkọ mi. O ò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò. Ẹja tẹ̀síwájú. A ti wà ní 23. Praise the Lord. Ibí ni màá ti dúró. A máa tẹ̀síwájú ní ọjọ́ Monday ní agbára Ọlọ́run. Mo fi yọ́nú, kò yẹ ká ti dúró, ó yẹ ká ti tẹ̀síwájú, bò ẹ jẹ́ kí n dúró báyìí.
mo bẹ̀ wá gbogbo ẹ̀yin ọmọ Séráfù ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe. Àwa tá a pera wa ní ìránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run ò ní filẹ̀ ré nítorí tiwa. O gbọ́ ọ̀rọ̀ tí mo kà yẹn, ó ní Kòráyà kí ló porúkọ ẹ̀, ó ní ọmọ Jóákínì, ó ní bó tilẹ̀ jẹ́ àṣàyàn ní ojú mi, ó ní bó tilẹ̀ jẹ́ inú dídùn mi, ó ní màá fà ẹ́ tu kúrò. Ọlọ́run ò ní fà wá tu kúrò. Ọlọ́run ò mọ ọmọ lójú bàbá God, ó sọ ọmọ lójú bàbá God bó o bá ti gbọ́ràn o. Bí ayé rẹ ò bá ti sin nínú Jésù, tó fi ayé rẹ fún, tó rìn ní àṣẹ rẹ̀, ò bá wo nǹkan kan kó máa wáyé àti ọ̀run ẹ̀ ló kò dá Ọlọ́run dúró láti ṣèdájọ́ ẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ ọmọ lójú mi, màá fà ẹ́ tu, òun kì yóò rí rere. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, Ọlọ́run ò ní fà wá tu, àwa máa rí rere. Àwa ní kẹ́ jẹ́ ká ṣiṣẹ́ rere. Gbogbo orí òkè ní Séráfù ẹ ti bàjẹ́ torí owó. Ó di ọjọ́ Monday, bàbá tó jáde yẹn, fídíò yẹn màá jù sí yín, gbogbo yín kẹ́ gbọ́. Mo mọ̀ pé ẹ ti ń gbọ́ lórí TikTok. Ó ní lórí òkè, ó sọ̀rọ̀ Ṣeun, ó sọ̀rọ̀ àwọn ọmọ iná piti, ó sọ̀rọ̀ gbogbo àwọn kan bẹ̀ tẹ́mi fúnra mi tí mo mọ̀ rí nígbà tí mo sì ń lọ orí òkè Ọlọ́run kọ́lé. Ẹ̀yin kan ẹ̀ ń ṣe géè, ọkùnrin sókùnrin, ẹ̀yin ìhùn lẹ́ẹ̀tún gorí òkè wá, lẹ́ẹ̀tún gbàdúrà fún àwọn èèyàn. Ó tún pera ẹ níránṣẹ́ Ọlọ́run lẹ́yìn tí ẹ ní Oríyọmí ti gbé, wọ́n lóríyọmí ti gbé ńbàdàn. Ẹ̀yin ìhùn lẹ́ẹ̀tún padà wá, ó tún gbàdúrà. Wọ́n tún pè é pé wàá tó wá máa fi ìran, ẹ máa fi ìran gbowó rí burúkú. Gbogbo ẹ tó bá ti gòkè, Olúwa ní kẹ́ ẹ kó gbogbo owó àpò yín sílẹ̀, ìbọn máa bà yín. Ọlọ́run Mósè ò ní jẹ́ kẹ́ ẹ lọ lọ́fẹ̀ẹ́. Olúwa ní kẹ́ ẹ kó gbogbo owó àpò, Olúwa ní kẹ́ ẹ kó gbogbo asset yín. Ẹ ń fi Olúwa jalè lórí òkè, ẹ ń fi Olúwa parọ́, ẹ máa ṣẹ̀sín kú. Ṣé bó gbọ́n tí Olúwa wí? Màá fà yín tu kúrò, ẹ kì yóò rí rere. Ó fi ilẹ̀ ré fún àwọn kan. Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí lórí òkè Ọlọ́run kọ́lé yẹn, Ọlọ́run máa fi orí òkè Ọlọ́run kọ́lé yẹn á fi ré fún yín. Àdàbí tó bá ti jẹ́ nítorí bẹ́ẹ̀ ni bàbá Mósè ṣe tẹ̀dó. Àdàbí tó bá jẹ́ bàbá Adéjùmọ̀, àwọn tó kọ́kọ́ tẹ̀bẹ̀ yẹn rándanràndan ni wọ́n ṣe sórí òkè yẹn. Ẹ̀yin ba gbogbo orí òkè lónìí, rándanràndan lẹ̀ ń ṣe ń bẹ̀. Èyí tútẹ̀ pa lórí òkè Ìrìnmọ̀ ló ń lọ yẹn. Gbogbo orí òkè Séráfù ẹ sọ́ di Olúwa ní kẹ́ da gbogbo owó lẹ̀. Olúwa ní kẹ́ kó gbogbo ohun tẹ́ ẹ bá mú orí òkè kò gbọ́dọ̀ bá yín wálé. Ẹ tún ìdókùdó, ẹ dẹ̀ ní orí òkè lẹ́wà. Ẹ má ṣẹ̀sín o, ẹ múra, ẹ̀sìn yín ń bọ̀ lójú páálí. Gbogbo ayé ò ní borí wa. la dé. A máa tẹ̀síwájú ní agbára Ọlọ́run ní ọjọ́ Monday. Ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday o. Gbogbo ayé ò ní borí. Ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Ìwọ bọ̀dá olójú iná, ọlọ́fà ná, ọmọ ọlọ́fà mọ́jọ, ẹ lọ bá wa, ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Kérúbù àti Séráfù kì í sọ lọ́fà. Kérúbù àti Séráfù kì í tọ́ sí àdódùn, kì í ṣèròkà àdódùn, kì í wálẹ̀kẹ̀ àdódùn, kì í dé èèyàn mọ́lẹ̀. Kérúbù tèmi, Kérúbù àti Séráfù kì í ṣe kíni o, kì í dé èèyàn mọ́lẹ̀, kì í fokùn sọ́nù èèyàn. Ó máa ń wà àlàáfíà ọmọlàkejì. Ó jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà. Àdúrà làwa ń gbà. Ká kọrin, ká yin Ọlọ́run. Inú Jésù Kristi ló wà nínú Kérúbù àti Séráfù. Kì í ṣe ògùn, kì í ṣe ògùn, kì í ṣe ohun ayé yìí o. Kì í bà tèèyàn jẹ́ o. Ẹ̀yin olólùfẹ́ ọ̀wọ́n, tẹ́ máa rí fídíò yìí wò. Tẹ́ bá rí fídíò bọ̀bọ́ tó wà lókè yìí, ẹ ka fídíò yẹn sí wípé àwọn wòlíì èké tí Ọlọ́run sọ wípé
ó máa dìde ní ìgbẹ̀yìn ọjọ́, àwọn ni o. Ọ̀rọ̀ Ọlọ́run ló ṣẹ o. Ní ìgbẹ̀yìn ọjọ́ àwọn wòlíì èké yóò dìde, wọ́n máa tàn yín síbẹ̀, wọ́n á fẹ́ tan àwọn àyànfẹ́ pàápàá. Àyànfẹ́ tí ò bá dúró ní àkókò yìí, àwọn wòlíì èké yìí ṣetán láti gbé wọn ṣubú. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa. Àwọn eléyìí Ọlọ́run máa nù wọ́n kúrò lójú rẹ̀. Ọlọ́run ò mọ̀ wọ́n o. O ò ní bọ́ á o. Má wá wákúwà déwájú wọn kò mọ̀ bá rírí kúrì. Jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà. Ìwọ tí nǹkan bá rú ẹ lójú, kúnlẹ̀ lórí ẹsẹ̀, lọ wá síwájú Ọlọ́run. Ọmọ Ọlọ́run nìwọ náà. Kò dìgbà tó o bá gbé fóònù kó o pe wòlíì kan. Kò dìgbà gbé bíbélì ẹ. Tó o bá ní bíbélì, lọ ra bíbélì. Ṣé o wá rí, mo fẹ́ fún yín ní nǹkan kan lónìí. Sáàmù ayé rẹ rèé, òun ni fóònù nọ́mbà tó ń lò yẹn. Ṣé o ti gbọ́? Fóònù nọ́mbà tí oníkálùkù yín gbé dání, sáàmù ayé yín ni. Ìbájẹ́ fóònù nọ́mbà 3, ìbájẹ́ 5, ìbájẹ́ 10, yọ 080 kúrò nínú ibẹ̀, kó wá mú nọ́mbà yẹn ní méjì méjì, lọ fi ka bíbélì. Wàá rí wípé ọ̀rọ̀ ayé ẹ̀ náà máa bẹ́ẹ̀ sọ mẹ́. Ọ̀rọ̀ ayé ẹ̀ gangan ló máa wà nínú bíbélì tó ń kà. Ó máa tọ́ ẹ sọ́nà. Ohun tó yẹ kó o máa ṣe, ọ̀rọ̀ tó yẹ kó o máa gbọ́, gbogbo ẹ̀ ló máa sọ fún ẹ. Tó o bá lálàá tó bá rú ẹ lójú, tú àdúrà ẹ gbà. Bàbá mi, ẹ tàn mọ́lẹ̀ sí fún mi, kí ni kí n ṣe? Tó o bá wá mọ̀ pé o ní wòlíì kan tó lè trust wípé eléyìí kò ní ṣì ẹ́ lọ́nà, o lè pè mí. Mi ò lè ṣì ẹ́ lọ́nà. Pè mí sórí aago. Bọ́lọ́run bá ṣe tọ́ mi, màá sọ fún ẹ. Ìwọ náà tútú oorun sùn. Béèrè lọ́wọ́ bàbá rẹ, ó máa dá ẹ lóhùn. Bẹ́ẹ̀ ni o. Ìwọ náà ṣe wòlíì ààrẹ. Àwọn ìkookò ti wà ń ta o. Ìkookò ajégunjẹran wọ́n ti wà ń ta o. O ò ní bọ́ á. Ẹ̀yin kan rèé, ẹni láìsí oríṣiríṣi láti ẹ̀ ń gbọ́. Ọlọ́run máa tún wa ṣe. Ìjọ mímọ́, kérúbù àti séráfù, sẹ̀lẹ́síà, gbogbo ìjọ, gbogbo ọmọlẹ́yìn Jésù, Ọlọ́run á tún ìbàjẹ́ inú wa ṣe o. Ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Bíbọ̀ Jésù ò ní pẹ́ mọ́. Ó ti dé tán. Bí ayé rẹ bá wà nínú pé kó máa tafà, tí Jésù bá ká ẹ mọ́bi tó o ti ń tafà, iṣẹ́ rẹ jóná. Aṣọ àdúrà rẹ wéèsì. 1 million ló fi ránṣọ àdúrà yẹn o. Kò ní nǹkan ṣe pẹ̀lú Jésù. Bó o bá fi ayé rẹ fún Kristi, tí Jésù ká ẹ mọ́bi tó o ti ń tafà, ibi tó o ti ń bínú, ibi tó o ti ń ba ayé èèyàn jẹ́, tó ń ro kúrú ọmọlàkejì, o ò lọ́bi kankan o. Lọ ronúpìwàdà. Ìjọba rẹ̀ kù sí dẹ̀dẹ̀. Yóò dára fún wa. Ògo Ọlọ́run, ẹwà Kristi yóò hàn lára wa. Bí ọ̀sẹ̀ ti ń parí lọ, kò ní jẹ́ ọ̀sẹ̀ ikú fún èmi àti yín. God bless you. Stay tuned. Mo ti gbé síbẹ̀ yẹn. Lágbára Ọlọ́run alààyè, Tuesday ni birthday mi. Ṣé pé mo ti ṣe kéré fún yín? Mo ti sọ tí mo fẹ́ àbí? Mo ń retí mọ́tò tẹ́ máa gbé fún mi. Mo ń retí ilé tẹ́ rà. Ẹ ṣé púpọ̀. God bless you. Mo fà wá sọ́wọ́ Ọlọ́run Mósè Orímọládé. A ò ní dààmú. Ẹ máa rí wò gbogbo bó bá ṣe ń lọ náà ní ọjọ́ Tuesday. Láti celebrate Ọlọ́run nínú ayé mi, láti yin Ọlọ́run wípé ó tún sọ mi di ọdún yìí. Rí wo àwò. Ẹ ṣé púpọ̀. Ọmọ Mósè Orímọládé, one love. Mo fi wá sí ọwọ́ Ọlọ́run Mósè Orímọládé. Ọlọ́run Mósè kó máa bá wa lọ. Ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára. Bí ọ̀sẹ̀ ti ń parí lọ, ẹ̀mí wa ò ní pin lójijì. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Iṣẹ́ wa ò ní dìṣẹ́. Ọfà ikú ò ní bà wá. Ẹni bá ro kúrò èmi àti ikú máa gbé mi. Ẹni bá ro wàhálà rò wá, wàhálà rẹ̀ á jẹ́ tiẹ̀. Ọlọ́run yóò ṣe wá ní igi àlọ́yè. Orílẹ̀-èdè Nàìjíríà yóò gba àlàáfíà. Gbogbo ogun Boko Haram, Olúwa yóò bá wa ṣẹ́. Ààbò Ọlọ́run yóò dájú. Bẹ́ẹ̀ ló máa rí. Kérúbù, séráfù, sẹ̀lẹ́síà, gbogbo ọmọlẹ́yìn Kristi, Ọlọ́run yóò tú ìbàjẹ́ inú wa ṣe. Gbogbo ibi tá a ti ń kan Jésù mọ́gi lẹ́ẹ̀kejì, Ọlọ́run yóò túnṣe fún wa o. Yóò fàánú dáríjì wá. A ó délé ńlá sinmi.
bẹ́ẹ̀ ló máa rí. Easter ń bọ̀, ayọ̀ la fi ṣe, ayọ̀ la tún fi parí ọdún yìí. Ìsọjí wa ń bọ̀, Ọlọ́run yóò bá wa ṣe. Ọjọ́ ìbí wa, Ọlọ́run yóò bá wa ṣe. Gbogbo ohun tá a ní ṣe lọ́dún yìí, Ọlọ́run yóò nawọ́ sí fún wa. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi. Ọlọ́run Mósè á darapọ̀ mẹ́yìn náà. Ẹ ní nìkan sáyé yín, ọwọ́ tẹ́ fi tẹ gbogbo tẹ̀tẹ̀, ẹ ní fi gbọ́mọ sí. Bẹ́ẹ̀ ni 419 ni wọ́n, olè ní ohun tó ń jẹ náà ń wá. Ẹ ṣé púpọ̀ o. Ìyá Ọ̀kẹ́ owó, àǹtí Adéọlá, bàbá wa Matthew Adébáyọ̀, God bless you. Gbogbo yín ni mo kí o. Àtẹ̀yìn tí gbogbo yín ni mo kí, mi ò ní wá yín tì o. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. God bless you. Ọmọ Mósè Orímọládé, one love. Bye.